honor your name. We praise your name. We thank you, Lord, for your grace. We thank you, Lord, for your mercy. We thank you, Lord, for your goodness. Adúpẹ́ fún àánú ìwọ Jésù lórí ayé ẹnìkankan. Everlasting Father, we thank you. El Shaddai, we worship you. Jehovah God, we thank you. Jehovah God, we worship you. Ọlọ́run a yìn ọ́. Ọlọ́run a gbé ọ̀gá fún orí ńlá. Ọlọ́run a yìn ọ́ fún ìyanu rẹ lórí ayé wa sẹ́. Ìwọ la fi gbogbo èèyàn fún torí tó bẹ́ẹ̀. Thank you, Lord. We honor your name. We bless your name. We give praise to you. We honor you for who you are. We honor you for the grace of love. We honor you for your spirit, O God. Ẹ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bẹ́ẹ̀. Olúwa ṣú. Ẹlẹ́dàá mi ò mọ̀ ṣú. Ẹlẹ́dàá mi á yìn ọ́. Ẹlẹ́dàá mi á fi ọpẹ́ fún ọ. Ẹlẹ́dàá mi á fi ìyìn fún ọ. Jésù ṣú fún orí gbogbo. Jésù ṣú fún ìyìn rẹ nínú ayé wa. Jésù ṣú fún ògo rẹ. Ọlọ́run a yìn ọ́. We thank you, O God. We worship you, O God. We adore you, O God. We praise you, O God. We thank you, Lord, for everything. We thank you, Lord, for your grace. We thank you, Lord. We thank you, Lord. We worship you. We thank you, Lord. We thank you, Lord. We worship you. Àyàn Jésù, àyàn fún orí ńlá. Jésù, àyàn fún orí ńlá. Jésù, àyàn fún orí ńlá. We worship your name. We worship your name. We exalt you. We magnify you. Ìwọ Ọlọ́run tó tó bẹ́ẹ̀ tó jù bẹ́ẹ̀ lọ la gbẹ́kẹ̀lé láàárọ̀ yìí. We lift our voice in honor to you. We thank you, Lord, for your grace. We thank you, Lord, for your love. We thank you, Lord, for your spirit. We thank you, Lord, for your mercy. Àyàn ológo fún àánú rẹ lórí ayé wa. Àyàn ológo fún orúkọ rẹ. Ìwọ ló tó gbéga. We thank you, Lord, for everything. Jésù àyàn ológo. Jésù àyàn ológo. Father, we thank you. Jésù àyàn ológo. Daddy, we give you all the glory. Àyàn ológo fún àánú rẹ. Thank you for your mercy. Àyàn ológo fún orí ọ̀fẹ́. Thank you for the grace. Àyàn ológo fún àánú ìwọ Jésù. Thank you for your mercy over our life. Lórí ayé wa. Thank you, Jesus. Àyàn ológo Ọlọ́run a gbé ọ̀gá láàárọ̀ yìí. We give you all the glory this morning. Ọlọ́run àyàn ológo láàárọ̀ yìí. Daddy, we praise you this morning. Ọlọ́run a fi gbogbo ọpẹ́ fún ọ láàárọ̀ yìí. Father, we give you all the glory Ọlọ́run this a fi gbogbo morning. èyí fún ọ láàárọ̀ yìí. Father, we give you all the praise Fún ohun tó ń ṣe nínú ayé wa. what you are doing in our life. Fi ohun tó tún ṣe ní àárọ̀ yìí. And for what you're about to do this Ohun tó tún morning. parí pátápátá. For what you will finish. Ọlọ́run a yìn ọ́ torí pé o jẹ́ bẹ́ẹ̀. Oh, we thank you because you're praying answering God. Ọlọ́run a dúpẹ́ fún ohun gbogbo tó ṣe nínú ayé wa sẹ́. Father, we thank you for everything you've been doing in our Ọlọ́run a life. yìn ọ́ fún ìyanu rẹ. Lord, we thank you for your Ọlọ́run a mercy. yìn ọ́ fún ìyanu rẹ. Lord, we thank you for your Ọlọ́run a mercy. yìn ọ́ fún ògo rẹ. Thank you for your glory. Ọlọ́run a yìn ọ́ fún ẹwà rẹ. Thank you for your beauty. Ọlọ́run a yìn ọ́ fún orúkọ rẹ. Thank you for your name. Ọlọ́run a yìn ọ́ fún ìyanu rẹ. Thank you, God, for your Ọlọ́run a wonders. gbé ọ̀gá torí pé o jẹ́ bẹ́ẹ̀ nínú ayé wa. Thank you because you're praying answering Ọlọ́run a God yìn in ọ́ our torí pé o life. jẹ́ bẹ́ẹ̀ lórí ilé wa. Thank you for prayer answering God. Ọlọ́run a yìn ọ́ torí pé o jẹ́ alágbára fún wa. Thank you because you're a powerful God. Ọlọ́run a yìn ọ́ torí pé o jẹ́ alágbára lórí ayé wa. Thank you, Lord, for your power over our lives. Ọlọ́run a yìn ọ́ torí pé ìwọ ni Ọlọ́run. Thank you, Lord, because you're a prayer answering God. Jésù a gbé ọ̀gá láàárọ̀ yìí. Daddy, we bless your name. Jésù a yìn ọ́ láàárọ̀ yìí. Daddy, we give you all the glory. Jésù a yìn ọ́ láàárọ̀ yìí. Father, we give you all the honor. Jésù a yìn ọ́ láàárọ̀ yìí. Daddy, we bless you this morning. Jésù a fi ọpẹ́ fún ọ láàárọ̀ yìí. Father, we give you all the glory. Jésù a fi ìyìn fún ọ láàárọ̀ yìí. Father, we give you all the Torí honor pé Ọlọ́run ni ọ́.
Because you are God. Torí pé Ọlọ́run ni ọ́. Because you are God. Torí pé Ọlọ́run ni ọ́. Because you are God. Torí pé Ọlọ́run ni ọ́. Because you are God. Gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi. Olúwa wa. Amen. Bẹ́ẹ̀ ká dúpẹ́ fún orí tọ́lọ́run ṣe. I want us to thank God for what He has done. Torí pé oṣù pé ká fi ọpẹ́ wá sínú ẹnu wa síwájú òun. We should give Him all the glory and all the thanks. Torí pé ká fi ọpẹ́ wá sínú ẹnu ọ̀nà òun. Because He said we should give Him all the thanks. Ó ní ká fi ọpẹ́ wá sínú ẹnu ọ̀nà òun. Torí pé He said we should give Him all the glory and thanksgiving. torí ó ní ká fi ọpẹ́ wá sí ẹnu ọ̀nà òun. He said we should bring thanksgiving to His gates. Torí ó ní ká fi ọpẹ́ fún òun. He said we should give Him praises. Ṣùgbọ́n ká dá gbogbo ọpẹ́ yẹn padà fún Jésù lọ́wọ́lọ́wọ́. Let us give Him all the glory Bẹ́ẹ̀ right ká dá now. gbogbo ìyẹn padà fún Olódùmarè. Let us return all the glory back to Him. Bẹ́ẹ̀ni máa ń sọ́lé o mà ṣe. Father, we thank you. Ẹni máa ń sọ́lé àyàn ọ́. Daddy, we give you all the Ẹni máa glory. ń sọ́lé àfi ògo fún ọ. Daddy, we give you all the adoration. Ẹni máa ń sọ́lé àfi ọpẹ́ fún ọ. Daddy, we give you all the praises. Ẹni máa ń sọ́lé àfi èèyàn fún ọ. Father, we thank you, Olùgbà God. ló máa ṣeun. You are worthy. Olùgbà ló máa ṣeun. Our Savior, you are worthy. Olùgbà ló máa ṣeun. Our Savior, we thank you. Olùgbà ló máa ṣeun. Our Savior, we thank you. Olùgbà ló máa ṣeun. Savior, we thank you. Olùgbà láyìn ọ́. Father, we worship you. Olùgbà lá fi ọpẹ́ fún ọ. We give you all the praise. Olùgbà lá fi ọpẹ́ fún ọ. We give you all the honor. Gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi. Olúwa wa. Amen. Psalm 47 verse 1. He said, "Oh, clap your hands, O ye people. Shout unto God with the voice of triumph." He said we should clap our hand to Almighty God, everyone, and shout with the voice of triumph. Ká fi ohun ìṣẹ́gun hàn níwájú rẹ̀. And I know today the Lord is going to do great things in our life. I want us to do that, to shout with the voice of triumph, the voice of victory, the voice of triumph. Because God has given us that victory over every failure, over every disappointment of life. I want us to begin to thank the Lord this hour. I want us to begin to appreciate Him. Mo fẹ́ ká dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún tí Ọlọ́run mi ṣe. Mo fẹ́ ká dúpẹ́ fún ohun ìṣẹ́gun yẹn, fún ìṣẹ́gun tí Ọlọ́run ti fún wa. The victory that you have received. Mo fẹ́ ká dúpẹ́ fún ìṣẹ́gun tá a ti rí ní gbogbo ọ̀nà lórí ọmọ. Thank you for the victory we receive Mo fẹ́ ká dúpẹ́ fún ìṣẹ́gun tá a ti rí ní gbogbo ọ̀nà. over every area of our Lórí ayé wa, lórí ọ̀nà wa gbogbo. every areas of our life, Lórí iṣẹ́ wa, over our work, lórí ilé wa, over our home, lórí ọ̀nà wa, over every areas of lórí our ayé ọmọ wa. over our Mo fẹ́ children. ká dúpẹ́ fún ìṣẹ́gun tá a ti rí. Let us thank you for the Èyí tí victory ó di mímọ̀ fún wa lónìí. which is going to make known to us today, Ìṣẹ́gun tá a ti rí, èyí tí ó di mímọ̀ lórí ilé rẹ. which is going to make known to us Ìṣẹ́gun tá a ti rí, èyí our tí ó di mímọ̀ nínú ayé ọmọ rẹ gbogbo. victory over our Mo fẹ́ children. ká dúpẹ́ fún ìṣẹ́gun náà. Let us thank you for Ìṣẹ́gun Ọlọ́run ní gbogbo ọ̀nà. His victory in every way. Ìṣẹ́gun Ọlọ́run lórí ayé wa. His victory over our Ìṣẹ́gun Ọlọ́run lórí iṣẹ́ wa. over our work, Ìṣẹ́gun Ọlọ́run lórí ọ̀nà wa gbogbo. over every areas of our life. Gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi. Olúwa wa. Amen. Gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi. Olúwa wa. Amen. Gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi. Olúwa wa. Amen. Ìwọ tó ti pọ̀ mọ́ ní keje sínú àdúrà yìí lọ́wọ́lọ́wọ́. If you are here to share it, Bẹ́ẹ̀ kó pọ̀ mọ́ ní keje lọ́wọ́lọ́wọ́ báyìí sínú àdúrà yìí. I want you to call the fellow Ẹ láti jẹ́ alábùkún fún. to be a blessing. Bẹ́ẹ̀ nítorí inú àdúrà ni ogun máa ń ṣe. It's in prayer that we have victory. Inú àdúrà lèèyàn máa fi rí orí ọ̀fẹ́ gbà. It's in prayer that we receive grace. Àdúrà ló máa ń gba agbára òun gbà. It's only prayer that can be answered. Ọlọ́run nìkan ló sì lè ṣe ohun gbogbo fún ìrìnàláyé. It's only God that can do everything. Ìdí tó fi pọ̀ ọmọ nìkejì tó ti fọ̀rọ̀ lọ ọ́ sínú àdúrà That nìyẹn. is why you are going to invite your Lord. Ohun tó o lè ṣe fún ọmọ rẹ gan pè sínú àdúrà Ọlọ́run ló lè What ṣe. you can do for your children just have to Nǹkan míì máa ń ju ènìyàn lọ. Some people are greater than your Ó mind. nǹkan míì láyé ó máa ń ju Some ènìyàn lọ. things are greater than your mind
right in life. ṣùgbọ́n Ọlọ́run ní nǹkan ò jù lọ. But it's only God that it does not have. Ọlọ́run ní nǹkan ò jù It's lọ. only God that cannot be greater Òun than. ló lágbára lórí ohun gbogbo. He is the only one that has power over everything. Nǹkan mi ju èmi lọ bí mo fi pè é. Something that greater than me as I'm standing. Ṣùgbọ́n kò ju Ọlọ́run lọ. But it's not greater than our Ìdí tí God. ń fi fẹ́ tó lágbára tí ń fi fọ̀rọ̀ mẹ́lọ ẹni tó lágbára That's nìyẹn. why I'm going to tell the Kí ni person that ní is ìṣẹ́gun greater. lórí ohun tó jù mí So lọ. that I have victory over everything. Dáfídì ní Olúwa gbà mí lọ́wọ́ ohun tó David jù mí said, lọ. save me from this issue. Ọlọ́run yóò gbà ọ́ lónìí. And God will save you today. Ọlọ́run yóò gbà ọ́ lónìí. God will save you today. Ìdààmú rẹ yóò parí pátápátá. Problem will come to an Bẹ́ẹ̀ kó end. dá ọpẹ́ padà fún ẹni tó ní ìdí. Return the glory back to the Bẹ́ẹ̀ kó one. dá ọpẹ́ padà fún ẹni tó ní. I want you to return the glory Mo fẹ́ back kó to him. fìyìn fún ẹni tó I ní. want you to give him Bẹ́ẹ̀ praise. kó dá ọpẹ́ padà I fún. want you to give him Torí praise. pé ọpẹ́ lèèyàn fi ń lọ I síwájú want you ẹ̀. to go to his presence Kí èrè rẹ lè pọ̀ sí ní gbogbo so ọ̀nà. that you have a better Bẹ́ẹ̀ kó life. dúpẹ́ fún oore ńlá I want you to thank him lórí ọmọ. Bẹ́ẹ̀ kó rò ó. children. Bẹ́ẹ̀ kó ro àròjinlẹ̀ yẹn. I want you to think of Bẹ́ẹ̀ oníbi tó bá ayé rẹ dé. he has led you to. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Thank the Lord. Jésù ṣe o. Jesus, thank you. Jésù ṣe o. Jésù ṣe o. Jésù ṣe o. Jésù ṣe o. Bẹ́ẹ̀ ti dúpẹ́ Jésù ṣe o. Jésù ṣe o. Ẹ̀yin ni bàbá. Ó tó bàbá. Ẹ̀yin ni bàbá. Ó ju bàbá lọ. Ẹ̀yin ni bàbá. Ó tó bàbá. Ẹ̀yin ni bàbá. Ó tó bàbá. Thank the Lord for what he has done. Jésù ṣé o. Jesus, thank you. Jésù ṣé o. Jesus, thank you. Jésù ṣé Olúwa ẹ ṣé. Ọwọ́ rẹ dà. Olúwa ẹ ṣé. Oore rẹ pọ̀ láyé mi. Olúwa ẹ ṣé. Bóyá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run alààyè. Olúwa ẹ ṣé. Olúwa ẹ ṣé.
mercy upon you. Dúpẹ́ Ọlọ́run tó ṣàánú lórí ọmọ Thank rẹ. the Lord who bestow mercy upon your children. Pé Jésù máa ṣe That oore Jesus, lórí ayé thank mi. you for your goodness over my life. Pé Jésù ṣe lórí ọ̀nà mi. That Jesus, thank you over my journey. Ọba ńlá tó ṣàánú fún wa. Great one that bestowed mercy upon Tó us. pé fún Ọlọ́run yìí. Thank the Lord. Jésù tó bẹ́ kókó ṣe lórí ilé mi. I thank you over my business, over my Mo journey. ní kò sóhun tá a ní lónìí tí ò yẹ kó fi fún wa. There is nothing we have except He gave it unto us. Ibi ipò tó wà lónìí wo ló mú ọ débẹ̀? By your position, He led you there. Ọmọ tó bí lónìí wo ló fún ọ? Children you have today, He led you there. Gave it. Èmi tó mí lónìí wo ló fún ọ? Great you have, He gave it unto you. Bẹ́ẹ̀ ká dúpẹ́ lọ́wọ́ ẹni tó fún wa yìí. Let's thank the Lord who gave it unto us. Bẹ́ẹ̀ ká dúpẹ́ lọ́wọ́ ẹni tó fún wa yìí. Let's thank the Lord who gave it unto us. Bẹ́ẹ̀ ká dúpẹ́ lọ́wọ́ ẹni tó fún wa yìí. Let's thank the Lord who gave it unto us. Bẹ́ẹ̀ ká dúpẹ́ lọ́wọ́ ẹni tó ń ṣe fún wa Let's thank yìí. the one who is doing it for us. Bẹ́ẹ̀ ká dúpẹ́ lọ́wọ́ tó ti ṣe yìí. Let's thank Him for what He has So done. kó lè fún ọ ní ohun tuntun. So that He can give us the new. Jésù ṣe Jesus, thank you. o ṣe Olúwa. Thank you. O ṣe Olúwa. Ìfẹ́rẹ́ sí mi kò. O ṣe o Bàbá. O ṣe Olúwa. O ṣe Olúwa. Ìfẹ́rẹ́ sí mi kò. O ṣe o Bàbá. O ṣe Olúwa. Àìmọ́ olùgbàlà. Ìfẹ́rẹ́ sí mi kò. O ṣe o alágbára gíga. O ṣe Olúwa. O ṣe Olúwa. Ìfẹ́rẹ́ sí mi kò. O ṣe o Bàbá. Ìfẹ́rẹ́ sí ayé mi kò. Adúpẹ́ o. Óyá 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 óyá. Ìyá màmá ṣe àwọ̀. O ṣe o. Ìfẹ́rẹ́ sí ayé mi kò. Odúpẹ́ o. Olódùmarè ṣe o. Kábíyèsí ńlá, ìní àmà ó ṣàlẹ́wà. Ìfẹ́rẹ́. Odúpẹ́ o. O ṣé bàbá mi. Ìfẹ́rẹ́ sí mi kò mọ́. O ṣé o Bàbá. Ìfẹ́rẹ́ sáyé mi kò mọ́. O ṣé o Bàbá. Bẹ́ẹ̀ kó sọ fọlọ́run gbogbo ẹ̀ṣẹ̀ tó Olúwa dáríjì mí. Tell God, Lord, forgive me all my sin. Gbogbo ẹ̀ṣẹ̀ tí òfin ní gbọ́ àdúrà. All the things that will not make you to answer my prayer. Mo ní tí Ọlọ́run bá lè gbọ́ àdúrà yẹn, If God can answer your prayer, ìyanu á ṣẹlẹ̀. miracle will happen. Ọ̀pọ̀lọpọ̀ àdúrà mi ta gbà tọ́lọ́run ò gbọ́. There are some prayer we enter that God do not answer. Ó ní àdúrà, ó ní the prayer of a sinner is an abomination to Ó God. ní àdúrà ẹlẹ́ṣẹ̀ ó jẹ́ ìrasí ohun Ọlọ́run. Ohun tọ́lọ́run fẹ́ fún ẹlẹ́ṣẹ̀ ni pé kó ronú pìwàdà. What God wants for the sinner is for him to repent. Sọ ọ̀pọ̀lọpọ̀ ìgbà mí ní àdúrà tí ìyàn sọ níwájú Ọlọ́run tọ́lọ́run kò tiẹ̀ gbọ́ kò tiẹ̀ gbọ́ kò There lọ́dọ̀ are ẹ̀. times that God, the prayer we even enter will not be. Gbogbo tó yẹ kí àdúrà mi ó ní ti bá pa ẹ̀ṣẹ̀ mọ́ ní àyà mi. Says if I keep iniquities in my heart, Ó ní Olúwa kì yóò gbọ́ says mi. God will not hear me. So there are many things that can hold us for God not to answer us. So àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló lè jẹ́ kí Ọlọ́run má gbọ́ àdúrà wa. But a lè sọ kó bá a mú kúrò. But we can tell him to take it away. By acknowledging those sins before him. Láti mú ẹ̀ṣẹ̀ yẹn kúrò níwájú wa. Ẹ ká sọ fún Ọlọ́run, Ọlọ́run mo mọ ara mi tí mo Lord, jẹ́. I know
myself who I am. Kí àdúrà má bàa ní So ìdènà. that my prayer will not have Fi àánú gbà mí dárí ẹ̀ṣẹ̀ mi your jì mercy mí. save me. Mo ṣẹ̀ sí ọ bàbá. I have sinned against you. Mo ṣẹ̀ sí ọ. I have sinned against you. Dábìlì ní pé mo ti Then ṣẹ̀. I have sinned. Ó ní mo ti I ṣẹ̀. have sinned. Mo ti ṣẹ̀. I have sinned. Ọlọ́run sì dáríjì. And God actually Ẹ forgives. sọ fún Jésù. Tell Jesus, Olúwa dárí àṣírí Lord, mi jì forgive mí. me all my iniquity. Ìwà ayé mi rí àánú My lágbà. life received God's Ìwà mercy. ayé mi rí àánú My gbà. life received Ìwà God. ayé mi rí àánú My gbà. life receives Ìwà mercy. ìrìn àjò mi rí àánú My gbà. body receives mercy. Ìwà ayé ọmọ mi rí àánú Life of gbà. my children receives Ìwà mercy. iṣẹ́ mi rí àánú My gbà. business receives Ìwà mercy. ilé mi rí àánú My gbà. house receives mercy. Olúwa ṣàánú Lord, fún have mercy upon mi. me. Olúwa ṣàánú Lord, have fún mercy mi. upon me. Olúwa ṣàánú Lord, fún have mi. mercy upon me. Olúwa ṣàánú Lord, fún have mi. mercy upon me. Olúwa ṣàánú Lord, fún have ayé mercy mi. upon my life. Olúwa ṣàánú fún Lord, ọ̀nà. have mercy upon my job. Olúwa ṣàánú lórí Lord, ọmọ have mi. mercy upon my Olúwa life. ṣàánú lórí Lord, iṣẹ́ have mi. mercy upon my job. Olúwa ṣàánú Lord, lórí ilé mi. have mercy upon my home. Ìwọ àánú Ọlọ́run tó ayé mi Mercy wá. of God come upon my life. Ìwọ àánú Ọlọ́run tó ayé mi Mercy wá. of God fresh for my life. Ìwọ náà Ọlọ́run ayé mi padà. Redeem my life. Ẹ̀jẹ̀ Jésù ṣàánú fún Blood mi. of Jesus have mercy. Ẹ̀jẹ̀ Jésù ṣàánú fún ayé Jesus have mi. mercy upon my life. Ẹ̀jẹ̀ Jésù ṣàánú Blood fún of mi. Jesus have mercy upon my life. Ẹ̀jẹ̀ Jésù wẹ̀ mí. Blood of Jesus wipe Gbogbo ẹ̀ṣẹ̀ náà kan àyà mi bàbá. every sin there in my heart. Olúwa mú kúrò. Lord, take it away. Olúwa mú kúrò. Lord, take it away. Olúwa mú kúrò. Lord, take it away. Nínú àánú rẹ mú In kúrò. your mercy, we take it Nínú àánú rẹ mú kúrò. Your mercy, take it Nínú away. ayé ọmọ mi mú In the kúrò. life of my children, take Lórí iṣẹ́ mi mú it kúrò. over my business, take it Lórí ilé mi mú kúrò. over my house, take it Gbogbo ẹ̀ṣẹ̀ ní òkun àyà mi bàbá. All in my heart. Olúwa mú kúrò. Lord, take it away. Ìwọ wá àánú máa bọ̀ wá. Mercy of God come upon my Ìwọ life. wá àánú máa bọ̀ wá. Mercy of God come upon my Ìwọ life. wá àánú máa bọ̀ wá. Mercy of God come upon Lórí ayé mi máa bọ̀ wá. my life. Come. Lórí iṣẹ́ mi máa bọ̀ wá. Business come. Lórí ọ̀nà mi máa bọ̀ wá. Glory come. Gbọ́ àdúrà lórúkọ Jésù Kristì. Olúwa wá. Amen. Ẹ pe orúkọ Jésù. Call upon the name of Jesus. Àní Jésù ṣàánú fún Jesus mi. have mercy upon me. Jésù ṣàánú fún mi. Jesus have mercy upon me. Jésù ọmọ Dáfídì ṣàánú fún Jesus, ayé son of mi. David, have mercy upon me. Bátílómẹ́wù mọ̀ bẹ́ẹ̀. Bartimaeus knew that. Pé ohun tó lè mú torí pé aláàánú ni. Because the merciful God. Kò sẹ́ni tó bèrè àánú tọ́lọ́run ò ní No one ṣàánú. has for mercy that God will not have mercy upon. Ohun tí Ọlọ́run ò lè sọ fún kó tì ní fún wọn nìyẹn. What is what God will not say no to? Because aláàánú ni. Because the merciful God. Tó bá fi tọkàntọkàn pé fún àánú, If you call him truly, yóò fi àánú gbà ọ́. he's going to receive you with mercy. Tó bá fi tọkàntọkàn pé If fún you àánú, truly call him for mercy, yóò fi àánú ra ayé rẹ he's padà. going to redeem your life with Ẹ mercy. kó orúkọ Call Jésù. upon the name of the Lord. Àní Jésù Through Jesus, ọmọ Ọlọ́run child of God, ṣàánú fún ayé have mi. mercy upon me. Jésù Jesus, ọmọ Ọlọ́run Son of God, ṣàánú fún have ayé mercy mi. upon my life. Jésù Jesus, ọmọ Ọlọ́run Son of God, ṣàánú lórí iṣẹ́ have mi. mercy upon my business. Jésù Jesus, ọmọ Ọlọ́run Son of God, ṣàánú ayé have mi. mercy upon my Fi life. àánú gbà mí Use lónìí. your mercy to save me. Fi àánú gba ilé mi. Use your mercy to save my Fi life. àánú gba ayé ọmọ mi. Use your mercy to save the life of Fi my àánú life. gba ilé mi. Use your mercy to save my Gbẹ́kẹ̀ life. pé orúkọ Jésù. Call upon the name of Olúwa Lord. ọwọ́ àánú rẹ kó jáde sí Use mi your lónìí. mercy upon my life. Ọwọ́ àánú rẹ kó jáde lórí iṣẹ́ kó jáde sí ayé mi lónìí. Mikaeli Makaba wọ ọwọ́ àánú rẹ kó jáde sí mi lónìí. Ẹ bí orúkọ Jésù ọwọ́ àánú Ọlọ́run kó jáde sí mi. Ẹ sọ fún Jésù ọwọ́ àánú Ọlọ́run kó jáde sí ayé mi. Ọwọ́ àánú Ọlọ́run kó jáde sí mi. Ọwọ́ àánú Ọlọ́run kó bá ayé mi pàdé. Ọwọ́ àánú Ọlọ́run kó bá iṣẹ́ mi pàdé. Bẹ́ẹ̀ ni Ọlọ́run wo kó wò kó ṣàánú fún ọ ni. Mo fẹ́ kọ́ Ọlọ́run kó wò kó ṣàánú lórí ọmọ mi ni o. Bẹ́ẹ̀ ni Ọlọ́run kó wò kó ṣàánú lórí iṣẹ́ mi. Bẹ́ẹ̀ ni Ọlọ́run kó wò kó ṣàánú lórí ilé mi. Bẹ́ẹ̀ ni Ọlọ́run kó wò kó ṣàánú. Bẹ́ẹ̀ ni Ọlọ́run kó wò kó wò yàrá kó ṣàánú fún ọ. Ọlọ́run ṣàánú. Ọlọ́run ṣàánú fún mi. Ọlọ́run ṣàánú fún mi. Ọlọ́run ṣàánú fún mi. Wà á dùn lórúkọ Jésù Kristi. Olúwa wá. Ẹnìkan mo gbàdúrà I fún. pray for someone here. Gbogbo ogun tó ní kí ayé ẹni má bẹ̀gbẹ́ pé. Every problem that says I will not be like my mate. Gbogbo ogun tó fẹ́ kí ayé ẹni má bẹ̀gbẹ́ pé. The problem that say I will not be fit for my mate. Lórúkọ Jésù mo ní kó wọlé lónìí. Say may he be swallowed. Mo gbàdúrà mẹ́kìrì àmàsùntò yàrá. Gbogbo ogun tó ní kí ayé ẹni má bẹ̀gbẹ́ pé. Every problem that says I will not be more like my mate. Gbogbo ogun tó ní kí ayé ẹni má bẹ̀gbẹ́ pé. Every problem that will not be fit like my mate. Ọ̀run kò tẹ̀rí ẹ̀ bá Please lónìí. bow down in Jesus' name. Bó ṣe ń tiraka yẹn látijọ́ As yìí. you are struggling,
gbogbo agbára tó ní kí ayé ẹni má ba Any ẹgbẹ́ pé. power that says you will not be of greater than your mate. Gbogbo ogun tó ní kí ayé ẹni má ba ẹgbẹ́ pé Any yẹn. problem that says you will not be of greater than Lórí your ayé rẹ lónìí. over your life today. Olúwa kò tẹrí ẹ̀ bá. God bow your hands today. Ó yá lọ ju ẹgbẹ́ rẹ Greater lọ. than your colleague now. Ó yá lọ ju ẹgbẹ́ rẹ Greater than your lọ. mate now. Ó yá lọ ju ẹgbẹ́ rẹ lọ. Greater than your mate now. Ó yá lọ ju ẹgbẹ́ yín Greater than lọ. your mate now. Ẹ lọ ju ẹgbẹ́ yín lọ. Greater than your mate now. Ọlọ́run kò fún ọ ní ìṣẹ́gun. May God give you victory. Bẹ́ẹ̀ láṣìírí. So shall it be. Láì lórúkọ Jésù Kristi. Olúwa wá. Bẹ́ẹ̀ kó orúkọ Jésù I sẹ́. want you to call upon the name of the Lord. Ọlọ́run àánú rẹ ni mò ń fẹ́. Lord, I ask for your mercy. Ọlọ́run fẹ́ mú àánú rẹ mò ń fẹ́. I want your mercy. Bẹ́ẹ̀ kó orúkọ Jésù. I want you to call upon the name of Àánú Jesus. rẹ mò ń fẹ́. I'm looking for your mercy. Olúwa ṣàánú fún Lord, mi. have your mercy upon me. Olúwa ṣàánú fún ìpín mi láyé. Have mercy upon my destiny. Ìpín mi ò gbúdọ̀ jìyà. Let my destiny not suffer. Ojú ò gbúdọ̀ tì mí. I must not be put to shame. Mi ò gbúdọ̀ rẹ̀yìn láàrin ẹbí I yìí. must not be Àní Olúwa ṣàánú fún mi. Lord, have mercy upon me. Olúwa ṣàánú lórí ilé Lord, mi. have your mercy upon me. Olúwa ṣàánú lórí iṣẹ́ Have mi. mercy upon my job. Olúwa ṣàánú lórí ọ̀nà mi. Lord, have mercy upon my Ẹ job. bí orúkọ Jésù. Upon the name of Jesus. Ìwọ wà àánú máa bọ̀ wá. Mercy of God come upon my life. Àkókò èrè mi tó wáyé. Time for my success. Ìwọ wà àánú máa bọ̀ wá. Mercy of God come upon my life. Àkókò àṣeyọrí mi tó. Time for my success. Ìwọ wà àánú Ọlọ́run máa Mercy bọ̀ of wá. God come upon my life. Àkókò ògo mi tó. Time for my glory. Ìwọ wà àánú Ọlọ́run máa bọ̀ wá. Mercy of God come upon my life. Àkókò ìṣeré mi tó. Mercy for me to do good. Olúwa ṣàánú fún Lord, mi. have mercy. Ẹ fún mi ní ire ayé Lord, mi. give me the good of my Ẹ fún mi life. ní ire ayé mi. Give me the good of my Ẹ fún life. àwọn ọmọ mi ní ire ayé The mi. good of my Ó children. yẹ ọmọ Ọlọ́run lánàá ẹ gbàdúrà. Orúkọ Jésù. Ìkódàyà náà máa ó ṣàǹdíyàwó. Limprendo ṣìkàdó yàmàkàyàwó. Àwọn ńlá ló gbàdúrà pé àkókò rẹ̀ tó. Ó ná kí Ọlọ́run kó ṣàánú fún ọ. Ó ná kí Ọlọ́run kó ṣàánú fún ọ. Ó ná kí Ọlọ́run kó ṣàánú fún ayé yín lónìí. Ẹ gbàdúrà sọ fún Ọlọ́run. Àkókò èrè mi tó. Èyí kàbàrú ṣàtòyà gàbàgàbà. Limprendo ṣìkẹtẹlẹbọ gàbà. Àkókò àṣeyọrí mi tó láyé. Àkókò àti tẹ̀síwájú tó. Àkókò láti jẹ́ èèyàn. Nítorí àmàmọ́ sọ́ńtòyàbò. Àkókò láti gbárí ayé mi padà tó. Àkókò láti kó olùkọ́ ẹrú yìí tó. Can you lift your voice and pray? Ìgbà yorùbá kò sọ́ńtòyàbò. Olúwa àkókò èrè mi tó bàbá. Àkókò àṣeyọrí mi tó ní orílẹ̀-èdè yìí. Ó yọjọ́ lànà gbàdúrà. Olúwa Ọlọ́run alààyè àkókò mi tó. It's time for me to move forward. It's time for me to go higher. Ẹlọ́wọ́ lànà gbàdúrà kó pe Jésù yẹn. Ọlọ́run alààyè mi kò tó ní àmàkùṣe tẹ̀lé o. Màkì tó ní àmàkùṣe tẹ̀lé o. Ẹ pe Jésù. It's time èkú tó kó yàmàkàsùn tó yà o. Ìkàrúbà ùsùn tó yà. It's time for me to move forward. 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 In Jesus' name we pray. Amen. Mo ní ìdí tó fi súnmọ́ Ọlọ́run rèé. That is why you have to move closer to God. Torí ohun tí Ọlọ́run ò bá ṣe fún ẹ̀yìn tí ẹ̀ bá lọ ṣe. Because what God does not do for you, Yóò fa wàhálà. it will lead to a problem if you force yourself to do it. Ọ̀pọ̀lọpọ̀ mi èèyàn lè wá sọ fún ẹ pé kò nídìí Ọlọ́run ò nídìí Ọlọ́run. Sometimes they will tell you you don't need God. Gbélé tó ń gbàdúrà fún yẹn o lè lọ ṣe o lè gbà níbòmí náà. That you can have short commands or die your prayer. Téèyàn bá gbà wàhálà yóò gbà o. If you receive it, you receive problem. Torí kò sí ohun tí Sátánì fún yàn tí ò ní fi wàhálà sórí Because yẹn. there is nothing that Satan will give you that will not have problem with it. Have problem to it. Kò sí ìfọ̀kànbalẹ̀. No rest of mind. Kò sí ìfọ̀kànbalẹ̀. There is no rest of mind. Ohun tí Ọlọ́run bá fún ọ ló lè rí ìyanu lórí ẹ̀. Whatever God give unto you is what you have miracle on. Ohun tí Ọlọ́run bá fún ayé rẹ ló lè gbà. It's whatever God give you that you will receive. Òun ló máa fún ọ ní àlàáfíà. That is what will give you peace. Mo ní ogun kan wà lẹ́kọ̀ọ́ ṣe fẹnu iṣẹ́ lásán. I say there are some problems that you not conquer with your mouth. Màá lù ú màá ṣe léṣe kò lè You ràn án. cannot combat it physically. Ọlọ́run kò gbé ìjà rẹ̀. Except God when God fights for you. Ìkànnì wà tẹ́ pé kò lè mú kó. There are things that cannot be taken away. Ẹ orúkọ Jésù Call sẹ́. upon the name of the Lord. Àní Ọlọ́run mo gbé ayé mi tó Lord, I wá have ní. brought my life unto you.
Ọlọ́run mo gbé ilé mi I tọ̀ have wá. brought my house unto you. Ọlọ́run mo gbé iṣẹ́ mi I tọ̀ have wá. brought my job unto you. Ìdí tí mo fẹ́ kó bá mi dá sí rèé. That is why I want you to Ó ní kí n wá mo wá. You said I should come, I have come. Ó ní kí n wá mo You wá. said I should come, I have come. Mo ti dé báyìí Now I have come. lórí ọ̀rọ̀ ayé mi. Over my life. Mo ti dé báyìí Lord, I have come. lórí ọ̀rọ̀ ayé àwọn ọmọ Over mi. the life of my children. Mo ti dé báyìí Lord, I have come. lórí iṣẹ́ mi. Over my business. Mo ti dé báyìí Lord, I have come. lórí ìrìn àjò Over mi. my journey. Ẹ̀yin ogun ọ̀run o, Host of ẹ heaven. bá mi dá sí. Intervene. Ẹ 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 bá mi dá sí. Intervene. Oyè ọmọ náà sọdá dùà. Orúkọ Jésù. Ìkàdórí àmàmọ̀ sọ̀tò yà fábà mi yẹ ọgọ́. Ọlọ́run mo wá lọ́wọ́lọ́wọ́ àmì yẹ Jehovah God. With my battle, with my needs, O God. I'm here concerning the life of the children. I'm here concerning my life. I'm here concerning my moving forward. I'm here concerning my going higher. Ọlọ́run mo ti wá nítorí ọ̀rọ̀ ayé mi. Olúwa mo ti wá nítorí ọ̀rọ̀ iṣẹ́ mi. Olúwa mo ti wá nítorí ọ̀rọ̀ ilé mi. Oyá. Mẹ́sọ̀tò tó yá máa bọ̀ sọ́ńtò yá. Lífrọ́ndò ṣìkẹ́tẹ̀lẹ́ òkàfà. Ọlọ́run ńlá ló gbàdúrà ó dára kọ́run kó dá sí ọ̀rọ̀ rẹ̀. Olúwa máa wò mí ràn mọ́. Olúwa dá sí ọ̀rọ̀ mi. Olúwa máa wò mí ràn mọ́. Olúwa dá sí ọ̀rọ̀ mi. Olúwa máa wò mí ràn mọ́. Olúwa dá sí ọ̀rọ̀ mi. Ìkà tó yá máa wù sọ́ńtò yá wa. Lífrọ́ndò ṣìkẹ́tẹ̀lẹ́ òkàfà. Ẹ̀bí orúkọ Jésù. Olúwa dá sí ọ̀rọ̀ mi. Ask the Lord for divine intervention concerning your life. Ask the Lord for divine intervention concerning your marriage. Ask the Lord for divine intervention concerning your children. Ask the Lord for divine intervention concerning your life. Ẹ bèrè fún ìdásí agbá Ọlọ́run àlàyé. Ask for this divine intervention that will release you. Ní orúkọ Jésù. Ìmbàlú ṣe kó yamagaba. Sọ fún Jésù lọ́wọ́. Ask for divine intervention that will lead you to a place of liberty. That will lead your life to a place of liberty. Ètò mú mi lọ sí bí òmìnira mi. Ẹbí orúkọ Jésù ètò fi ìṣẹ́gun rẹ̀ hàn fún mi. Màá ó bí ẹ̀kú ṣe tẹ́lẹ̀ àná. Màá kó torí àmà kó so nítorí àmà. Màá kó torí àmà kó so nítorí kàpá. Librendo dígẹ̀rẹ̀ wọ kàpá. Librendo ṣìkẹ̀tẹ̀rẹ̀ wọ. Dúà lórúkọ Jésù Kristi. Olúwa wá. Amen. Àmà béèrè. I will ask a question. Fún ẹ tó gbàdúrà. For someone who prays Tí ò rí nǹkan kan tó and jáde. doesn't have result for it. Fún ẹ tó gbàdúrà. Téèyàn gbàdúrà tí ò rí nǹkan kan. And doesn't have any result. Fún ẹ tó gbàdúrà tí ò rí nǹkan For kan. someone who doesn't have result of prayer. Fún ẹ tó gbàdúrà tí ò rí nǹkan For kan. someone who doesn't have result of prayer. Kí ni ó wà sínú ọkàn ẹ̀ What will come to his or her mind nípa Ọlọ́run? about God? Mo ní kí ni ó wà fún ẹ tó gbàdúrà tí ò rí èsì tí ò gbọ́ nǹkan kan tí ò rí nǹkan kan. Mo ní kí ni ó wà sínú ọkàn rẹ̀ nípa Ọlọ́run nípa Ọlọ́run kí ló wà sí ọkàn ẹni yẹn. What will come to the mind of the fellow who prays and doesn't receive answer from God about God? Ó yẹ dáhùn kíákíá ìbéèrè nìyẹn. Kí ni ó máa wá sínú ọkàn tó ń gbàdúrà tó ń lọ church tó ń pray tó ń ṣe gbogbo ẹ̀ tó ń sọ̀rọ̀ yóò ayé ẹ̀ máa dá òkè ló máa lọ tí ò wá rí nǹkan kan. Kí ni ó wà sínú ọkàn ẹ̀? What will come to the mind of the fellow who prays and doesn't receive answer? Ẹ dàpé Ọlọ́run ti gbàgbé ẹ̀. It will be as if God has neglected Ẹnìkan tó bá dàpé Ọlọ́run ti gbàgbé ẹ̀. It will be as if God has neglected him. God is not happy with me. Bí Ọlọ́run ò dùn sí òun. Okay. Yeah. Okay, is that the question? Okay. Hallelujah. Ẹ dàpé Ọlọ́run ti gbàgbé ẹ̀. It will be as if God has forgiven him. Ìyá kò lè sọ ẹlòmíràn lè sọ pé àbí Ọlọ́run yóò sì àbí irọ́ ni gbogbo kìíní ìyá. Some people say God does not exist. Àbí Ọlọ́run mo tẹ̀ máa ń ẹlòmíràn sọ ó máa dàbí pé Ọlọ́run mo ti rẹ̀ ayé sábà tàbí máa ń gbọ́ mí à sọ pé dàpọ̀ Ọlọ́run ò sí pé ó dàpọ̀ Ọlọ́run ò sí. Gbàgbọ́ mi fẹ́ kúrò ní Ọlọ́run. As if God, there is no God. Mo ti bá mi máa ń gbọ́ bá. Gbàgbọ́ mi fẹ́ gbàgbọ́ mi fẹ́ pé ìjẹ̀fẹ́ wá gbàgbọ́ wọn báyìí. It should be as if mi lè fẹ́ wá gbàgbọ́ wọn. I don't have faith again.
hallelujah. Hallelujah. Lóòtítọ́ ni ilẹ̀ sọ lóòótọ́. And that is true, you have said it. Bó ṣe máa rí mọ̀ ọkàn And yẹn. it will be like that in the mind. Ọlọ́run ọgbọ́n mọ̀ bẹ́ẹ̀. God knows Ìrètí pẹ́. that long waiting on God, When the hope tí hope wa tó bá wà defer. that Ìrètí pípẹ́. when hope is deferred, Ó máa mú ọkàn ṣàárẹ̀ pàpàtà. it will be mind to be weary. Nígbà tó bá sátọ̀tún ọ̀pọ̀lọpọ̀ nígbà tó bá kó inú àdúrà yìí tó bá múlẹ̀ tó rí àdìẹ́ orí nǹkan kan ní gbogbo iṣẹ́. Nígbà bí a ti bá dé church ilé àṣẹ ojúkò mẹ́ ojú lọ lé olùlé àdìẹ́ tí òtún nǹkan kan jí Ọlọ́run wà bí. It will be as if God does not exist when you move from one place to another. Ìgbà tó ní try ọ gbogbo ọ̀nà tó bá bẹ́ẹ̀ ni o ṣàṣìlẹ̀ tó mọ̀ o ṣàṣìlẹ̀ o wà rí nǹkan yẹn at the end. Now at the end, you don't see that thing you desire in hand. Á mú ọkàn ṣáko It lọ́pọ̀lọpọ̀. will be make your heart to be weary. Mo ní pé Ọlọ́run náà mọ̀ bẹ́ẹ̀. God knows Himself. Ló sọ pé ìrètí pípẹ́. That is why I said, Lord, Ó máa mú ọkàn ṣàárẹ̀. make heart to be weary. Ó máa mú ọkàn ṣáko. Make heart to be weary. Ó máa mú ọkàn ṣàárẹ̀. He make heart to be weary. Mo ní Sọ́ọ̀lù Saul kò gbọ́ ohùn Olúwa. didn't hear the voice of the Lord. Bíbélì pé Olúwa ò bá Sọ́ọ̀lù sọ̀rọ̀ God didn't talk to Saul lójú àlá in dream, tàbí lójú ìran. neither on. Kò rán èèyàn sí. God didn't send anybody to him. Àgbà tó wò títí wí jẹ́ kó ń wá ìwà ọkàn ṣàdá o. When God sees that this time is going, Ó lọ síbòmíì he went to another place pé kó lọ bèrè ọ̀rọ̀ ayé òun. to ask or make an inquiry about his Pé life. ṣé òun ó borí ogun tó ń Now, sọ̀rọ̀ will I be able to overcome this problem, this battle? torí pé Ọlọ́run kò bá sọ̀rọ̀. God did not tell him anything. Lóòótọ́ àìgbọràn rẹ̀ fà á. Truly, his disobedience caused it. Ló jẹ́ kí Ọlọ́run jìnnà sí i. That is why God was far from him. Tí Ọlọ́run fi bá And sọ̀rọ̀. God didn't tell him Èyí tí anything. ó gbé àgbà tó wọ́n ṣe gbóhùn Olúwa That says, when I didn't hear the voice tóun of sì the yọ Lord, ọwọ́ agbára I rẹ̀ mọ́. didn't see his hands. Jẹ́ kó lọ ṣe nǹkan Let mi. me go do another thing. Ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀. It can happen. Ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ sẹ́ni tí ó It gbàgbọ́. can happen to someone who doesn't believe. Ẹni tí ò fi ọkàn rẹ̀. Not someone who doesn't trust in the Ó fẹ́ Lord. kẹ́ wá mọ̀ pé Ọlọ́run ò fẹ́ kẹ́ wà nípò yìí. Now I want you to know that God doesn't want you to be in that position. Ipò láti sọ ìgbàgbọ́ rẹ̀ nù. The position to lose your faith. Ọlọ́run fẹ́ ká gbà á ti kú tí iye ni. God wants us to see him with life and death. Ànínú ọkàn rẹ̀ náà mo fẹ́ kó o gbà pé ó ṣe kò ṣe ọwọ́ Ọlọ́run ni. I want to know that in your heart that whether it's true, he does it or not, it's from God. He has to be a child of God has to come to a conclusion, to a point in life pé Ọlọ́run tó bá ṣe fún mi, it's okay. A child of God must come to a conclusion that if God does it fine, God does not do it fine. Tó o bá ti ṣe bẹ́ẹ̀ lórí. That if he doesn't do it, no problem. Ṣùgbọ́n èmi mọ̀ pé Ọlọ́run ò ní dójú tì ọ́. But I know that God will not put you to shame. Jẹ́ kí ìgbàgbọ́ rẹ kó múnádóko ó gbaná dáadáa. Let your faith be strong. Farabalẹ̀ gbé ohùn rẹ̀. Listen to his voice very well. Farabalẹ̀ gbọ́ ohùn Olúwa. Listen to the voice of the Lord. Ó ní tí ìwọ bá gbọ́ ohùn Olúwa Ọlọ́run rẹ. Say if you hear the voice of the Lord, Ìwọ kí farabalẹ̀ gbọ́ ohùn Olúwa. you listen to the voice of the Ta Lord. ló wá ń ṣiṣẹ́ ẹnu ayé ènìyàn tí ò You ní fẹ́ Ọlọ́run now farahàn? that thing that God doesn't want God to show. Sátánì ló ń mú pé kó má rí Ọlọ́run It's the bẹ́ẹ̀. devil that doesn't want you to see God and Bẹ́ẹ̀ni God. máa dààmú ẹ̀ jẹ́ kó wàá gbàgbọ́ Ọlọ́run. I will make you go through this tribulation. Máa dààmú ẹ̀ tí ò ní rí ìyanu I will Ọlọ́run. make you go through tribulation. Ó ṣe pé Ọlọ́run fẹ́ kó o má gbọ́ ohùn. Not that God doesn't Ó want pé you to he believe. cannot contradict himself. Pé Ọlọ́run kò lè takò He ọ̀rọ̀ rẹ̀. cannot say to us, call upon me, I will answer. Kò lè ní ká pé òun kẹ́ And you did not receive answer. kó má wà gbígbà. God cannot say, I will help you. Ọlọ́run kò lè ní òun yóò ràn lọ́wọ́. And you did not see the Kó má help. wà rí ìrànlọ́wọ́ yẹn. God cannot say, I will fight for you. Ọlọ́run kò lè ní òun yóò ràn And you did not see the victory. Kó má rí ìṣẹ̀dá Kò gbúdọ̀ sọ nǹkan báyìí kó má dùn You must not sọ̀rọ̀ rẹ̀. say something and not Kò ń something. ṣe ènìyàn láti parọ́. Not a man to Mo lie. wá gbàdúrà gbogbo tó jẹ́ kó rí Ọlọ́run I bẹ́ẹ̀. doesn't want you to see God like Gbogbo that. tí ó tó mú ìrètí ṣàkóso Everything that ọkàn. is making your hope to Gbogbo be tó back. fẹ́ kó sọ ìgbàgbọ́ nù. Everything that is making to you. Ogun tó fẹ́ kí ayé ẹni sọ ìgbàgbọ́ nù. Everything that doesn't want you to Ogun tí ò lose fẹ́ faith. kí ayé ẹni sọ ìgbàgbọ́ Everything nù. that wants you to lose Ogun faith. tó fẹ́ kí ẹni sọ ìrètí nù. Every prayer that wants you to Nínú ayé rẹ lónìí, Ọlọ́run yóò tẹ̀rí ẹ̀ bá. 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 Ẹ bí orúkọ Jésù. Ó yá náwó agbára jáde. Ọlọ́run mo dé lónìí bó ṣe ti kí wá. Ọlọ́run mo dé bó ṣe ti kí wá.
have come today. Ọlọ́run mo dé bó ṣe ti ní kí wá. Ó yá sọ agbára rẹ di mímọ́. Ó yá sọ ògo rẹ di mímọ́. Ó yá sọ ìṣẹ́gun rẹ di mímọ́ fún mi. Sí orúkọ rẹ di mímọ́. Ó ní orúkọ Olúwa. Ilé èso agbára ni. Ó ní olódodo wọnú rẹ̀. Ó sì là. Ó ní kí orúkọ rẹ là mí lónìí. Ó ní kí orúkọ rẹ gbà mí lónìí. Ó ní kí orúkọ rẹ tú mi sílẹ̀ lónìí. Ó ní kí orúkọ rẹ jáde mi lónìí. Ẹ̀mí orúkọ Jésù sọ̀rọ̀ àbẹ̀ ní mímọ́ fún mi. Ó yá máa lànà gbàgbà. Lè kàtó kárí abákàtàkàrà. Ló pẹ́ ló ṣì kẹ̀tẹ̀ bọ̀. Ó yá kó orúkọ Jésù. Ó yá sọ̀rọ̀ àrẹ ní mímọ́. Olúwa 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 sọ̀rọ̀ àrẹ ní mímọ́. Ní orúkọ Jésù. Olúwa sọ̀rọ̀ àrẹ ní mímọ́. Mẹ̀kẹ̀tẹ̀ kúrò àbàkàtà. Lè pẹ́ ló ṣì kẹ̀tẹ̀ bọ̀. Ẹ̀mí orúkọ Jésù. Olúwa sọ̀rọ̀ àrẹ ní mímọ́. Lórí ayé àwọn ọmọ mi gbogbo. Manifest yourself, O God. Reveal your power. Ẹ̀mí orúkọ Jésù. Manifest yourself, O God. In the name of Jesus. Manifest yourself, O God. In the name of Jesus. Manifest yourself, O God. In the name of Jesus. Manifest yourself, O God. In the name of Jesus. Thank you, my Father. In Jesus' name we pray. Amen. Tó bá yẹ pé ìtàn òkun tó bá láṣẹ ń san lè tán. If it is only the story of the Red Sea we are just able to say. Pé ìtàn pé Ọlọ́run mú Gòláyátì ó nà mọ́lẹ̀. That God killed Goliath. Nípa òkúta lásán. We just next home. Pé orí Jẹ́ríkò wó nìkan ni. That it is only the wall of Jericho fell down. Pé Bátílómẹ́wù Jésù lajú Bátílómẹ́wù. That God only opened the eyes of Bartimaeus. Pé Jésù jí arọ yẹn dìde. That God healed that crippled man. Pé Jésù Sárà bímọ ní lóògbé ọjọ́. That Sarah gave back at old age. Wọ́n pè ìyẹn nìkan la ṣe ń sọ. All this miracle we are still be able to. Wọ́n pè ìyẹn nìkan ní ìtàn rẹ̀ nìkan. If it is that is only your story. Mo fẹ́ sọ fún ọ pé kò tí ì gbé. I want to tell you that it's not complete. Kò tí ì gbé o. It's not complete. Kò tí ì gbé pátápátá. It is not complete at all. Wọ́n pè Jésù lọ. Gbogbo ìtàn yẹn ó máa steer our faith ni. That story only stirs up our faith. But it must happen to you. Ó gbọ́dọ̀ ṣẹlẹ̀ nínú ayé rẹ. Tí o bá ti ṣẹlẹ̀ sí ẹ kò tí ì gbé. If it has not happened to you, then it's not complete. Tí ìyanu tiẹ̀ náà bá ti ṣẹlẹ̀ kò tí ì gbé. If your miracle is not complete, then it's not complete. Lójú àwọn ní àdìtà lásán lọ. Some people will become story. Àwọn aláìgbàgbọ́ tó bá sọ pé Jésù yóò kú dídá. Ẹjọ́ kọ orí ẹ̀. Àná mo ṣe ń gbẹ́ nìkan tó sọ pé Bíbélì tó gbàgbọ́ yẹn irọ́ ní gbogbo ẹ̀. I see how some people say yesterday that Bible is fake. Pé ó sọ fẹ́ ni pé Bíbélì tó ń wò yẹn kò sí nǹkan tó wà mẹ́. That there is no power in that Bible. Mo ń ka nǹkan tó ń fẹ́ẹ̀kì. That is just next to it. Ó lè sí kóòtù scripture tó ṣe gbẹ tó lè ní debate lórí ẹ̀. And he started quoting scriptures. Fẹ́ẹ̀ tí ó gbàgbọ́. For someone who doesn't believe. Fẹ́ẹ̀ tó rí ìyanu rí. For someone who never seen the miracle. Ìgbàgbọ́ àmì. The miracle will shake. Ìgbàgbọ́ àmì. His faith will shake. Àbí òótọ́ gèdè kìíní. That is it true? Ṣùgbọ́n nígbà tí ìyanu tiẹ̀ bá ti fara hàn. When the miracle happens. Tí Jésù yẹn di odidi fún. That Jesus becomes real. Tí Jésù yẹn di odidi nínú ayé rẹ̀. That Jesus becomes real. Tí òkun pupa ayé tiẹ̀ náà parẹ́. That the Red Sea is broken down. Tí Jẹ́ríkò ayé rẹ̀ bì wó. That the Jericho fell down. Kò sí nǹkan tẹ́lẹ̀ ẹ máa sọ. There is nothing anybody will say. Ohun tó ń sọ yẹn tiẹ̀ nìyẹn. That what you are saying is just for you. Èmi ní Jésù yẹn nínú ayé. I am seeing that Jesus in my life. Ó bẹ̀ sí sọ ìtàn tiẹ̀. You will now become to have your own story. Èmi náà ti wà ń kó báyìí rí o. That I was once like this. Èmi náà wà ń báyìí rí. I was once like this. Ohun tí Jésù tó ń sọ yẹn ṣe ní ayé mi rẹ̀. What that Jesus did. Ó di ẹ̀rí fún ọ. It becomes real. Ẹ̀pẹ́ orúkọ Jésù. Call on the name of the Lord. Jésù. Jesus. Jẹ́ kí ọ̀rọ̀ rẹ di ẹ̀rí fún mi. Let your problem become a testimony in my life. Jẹ́ kí orúkọ rẹ di ẹ̀rí fún mi. Let your word become a testimony in A sọ my pé life. orúkọ Olúwa ni. We have said the name of the Ilé èso agbára. Ó ní olódodo sáwọnú rẹ̀. Ó sì là. Ẹ̀pẹ́ orúkọ Jésù. Orúkọ rẹ kò di ẹ̀rí fún mi. Orúkọ rẹ kò di ẹ̀rí fún mi. Ọ̀rọ̀ rẹ kò di ẹ̀rí fún mi. Ó ní olùwòsàn ní ọ̀wọ̀ mẹ́sàn-án. Ó ní olùgbàlà ní ọgbà ẹ̀mí náà là. Ó ní olùṣẹ́gun ní ọ̀ṣẹ́gun fún mi. Ó ní olùbùkún náà bù fún mi. Ó yẹ bí orúkọ Jésù yẹ. Olúwa jẹ́ kí orúkọ rẹ. Ó di ẹ̀rí inú ayé àwọn ọmọ rẹ. Kó
lórí iṣẹ́. testimony of my Kó God. di ẹ̀rí nínú ayé. Testimony in my Ó dá kí life. ayé tèmi náà ní ìtàn. It's time for my life to Ó have dá kí ayé mi náà ní ìtẹ̀sẹ̀gbẹ̀. for my life to have Ó dá kí ayé mi náà ní ìtẹ̀júsílẹ̀. Ó dá kí ayé mi náà kí ó ní ìtẹ̀sílẹ̀kùn. Kábàárẹ̀ lábẹ́ bàbá. Orúkọ Jésù. Àkọ́bàrú pẹ̀tù kẹtẹ. Ẹ̀pẹ́ orúkọ Jésù. Orúkọ Olúwa kò di ẹ̀rí fún ẹ o. Ní orúkọ Jésù kò di ẹ̀rí fún mi. Ẹ sọ Jésù orúkọ rẹ kò di ẹ̀rí fún mi. Ní kàpá ní kẹ̀kẹ́ rí rẹ. Lórí iṣẹ́ yẹn kò di ẹ̀rí fún mi. Somebody pray that prayer. Ó dà kí ẹ̀yin náà kò ní ẹ̀rí ti yẹn. Ó dà kó ní ẹ̀rí lórílẹ̀-èdè yẹn. Ó dà kí ẹ ní ẹ̀rí ní gbogbo ọ̀nà sẹ́. Orúkọ rẹ kò di ẹ̀rí fún mi. Ní orúkọ Jésù. Ó dà kí orúkọ rẹ di ẹ̀rí fún mi. Makaparu pakapakata. Lembrendo shiketegele. Makatikeri bakabagala. Lembrendo baberagala. Lembrendo kitegele bakaba. Ẹ gbàdúrà ní orúkọ Jésù. Dúà lórúkọ Jésù Kristi. Olúwa wa. Amen. Ẹ rò pé Peter kọ̀ kú lásán ni. You say Peter just died like that? Ẹ rò pé John gbogbo ọkú lásán ni. You think John just died like that? Wọ́n rí ẹ̀rí Ọlọ́run ni o. They saw the testimony of God. Wọ́n rí ẹ̀rí Ọlọ́run ni. They saw the testimony of God. Gbàtí Jésù sọ fún ẹ pé mo rí ẹgbà tó ń yẹn. When Jesus said, I see you as you are coming, Ó ní yẹn nìkan ló ṣe rí. he said, is that the only Ó gbà thing? tó bá ní ọmọ ènìyàn tó pọ̀ ní ògo rẹ̀ ńkọ́. When you see the man coming in his glory, Pétérù rí ẹ̀rí ni. Jesus saw the testimony, Ẹ̀rí wọn sì dájú. and the testimony was sure. Wọ́n gbà á. They believed. Wọ́n sì gbà á ní ikú àti. They believed him from life and death. Pọ́ọ̀lù ó gbóhùn Olúwa ló ti tọ́ All ni. are the voice of the Lord, Ó sì di ẹ̀rí fún. and become a testimony Ó to ní him. òwá láti wá sọ̀rọ̀ nípa ìtàn lásán. Say, I have not come to just talk about story. Ó ní mo wá láti wá fi agbára Ọlọ́run wá I ní. have come to show forth the power of the Jésù Lord. di ẹ̀rí fún wọn ní. Jesus become a Bọ́ọ̀lù testimony. èèyàn rẹpẹrẹ. Paul was a Wọ́n neighbor. á jẹ tó ń gba káṣífù ẹ̀. Now be somebody Tó lọ́ fi tán àwọn èèyàn lára. and they use it to touch Èyí him, tó fi ń gba ìwòsàn. and they receive healing. Pétérù di ẹ tí ó rìn lójú títì. Peter was walking on the Èyí road, tí òjìji rẹ̀ ń wo àwọn and èèyàn his sàn. shadow was healing people. Wọ́n rí ẹ̀rí yẹn ní. They saw the Pé testimony, ayé àwọn yí padà. and the life changed. Àní orúkọ Jésù. Call upon the name Wọ́n of tó the Lord. tó fẹ́ kó ṣí àpéyà yẹn. I want to share the prayer. Mi ì fẹ́ kó ṣí àpéyà nìkan. I want you not to Tí share o bá it. ṣí àpéyà tán. When you share Fún àwọn it, tó tún ṣí àpéyà fún ọtún bẹ́ẹ̀ Ẹ jọ ṣé mo lè rí kankan bẹ̀ yẹn tàbí nǹkan kò pé nìyẹn o. that is not complete. Táwọn tó tún ṣí ẹ̀ fún kò pé o mo ní kò That pé. is not complete. Ó yẹ kó rí Jésù ọ̀la Jésù ẹ̀nu ayé. You need to see Jesus in Ó you. dẹ́ kí ó yọ Ọlọ́run ìlú ayé. Àdébí orúkọ Jésù. Call upon the name of the Àdéjẹ́ kí Lord. orúkọ rẹ. Let your Èyí name tí mo gbẹ́kẹ̀lé that I trust kó in di ẹ̀rí fún mi. be a testimony unto my life. Orúkọ rẹ. Let that your Èyí name tí mo gbẹ́kẹ̀lé that I trust kó di ẹ̀rí fún ayé àwọn ọmọ testimony mi. for the life of my children. Orúkọ rẹ tí mo gbẹ́kẹ̀lé Let your name that I kó trust di ẹ̀rí nínú ayé mi. testimony in my life. Kó di ẹ̀rí lórí iṣẹ́ mi. Testimony of my Kó God. fún mi ní ògo mi. Give me that Kó glory. fún mi ní ìyanu Give me bẹ̀. that glory. Kó fún mi ní ẹwà bẹ̀. Give me that beauty. Orúkọ rẹ Your kó name. di ẹ̀rí Let fún me mi. become a testimony. Ọ̀rọ̀ rẹ Your word. kó di ẹ̀rí Let me fún be mi. a testimony. Ó di ẹ̀rí nínú ayé mi. Testimony in Mo my fẹ́ life. ní ẹ̀rí oréré. Ọmọ ọlọ́lá ló gbàdúrà. Orúkọ Jésù. Orúkọ Jésù. Ànígbàdúrà sọ fún Ọlọ́run. Mo ní kí orúkọ Olúwa kó di ẹ̀rí fún wa. Kó lànà àbáyọ fún wa. Kó lànà ògo fún wa. Mẹ́kọ̀tọ́yà máa kó sọ́ńtórí àmàkàtà. Limprendo ṣìkẹ̀tẹ̀lẹ̀ bàkàtà. Mẹ́kẹ̀tùkẹ̀rì bàkàtà kàbà. Limprendo ṣìkẹ̀tẹ̀lẹ̀ bọ̀. Ọmọ ọlọ́lá ló gbàdúrà kó sọ fún Jésù. Ó yá kó di ẹ̀rí fún ayé mi. Somebody pray. Ẹ sọ fún Jésù bí tẹwà. Orúkọ rẹ kó di ẹ̀rí fún mi. Ọ̀rọ̀ rẹ kó di ẹ̀rí nínú ayé mi. Màgà tógótógó robogo ṣàkàtà. Lípèdè kíkékèrèbà. Sọ fún Jésù bí tó wà. Mẹ̀tòlí pàtó kẹtẹ́lì kàtẹ́. Somebody pray. Ripetu kotoli katayaba. Limprendo tukoto yakapa. Limprendo sukotoli kapere. Limprendo shiketeleba. Limprendo shiketelebo. Makotoli amakushanteleba. Limprendo keplekelebo. Limprendo shiketelebo. Limprendo shiketelebo. Limprendo kapayaba. Ẹgbàdúrà sọ fún ọ. Ó dọ̀ kí ìdàlú yẹn kàn ó. Kó tán pátápátá. Ó dọ̀ kí
orúkọ Olúwa kó di ẹ̀rí. Ní orúkọ Jésù kó di ẹ̀rí. Let the name of Jehovah turn to testimony in your life. Turn to testimony in the life of your children. Turn to testimony in the life of your family. Ní orúkọ Jésù, ìkàpàkùtò kó pẹ̀lú Limbrondo kíkẹ́ tẹ̀kẹ̀rẹ̀ Makobaru pẹ̀tẹ̀ kẹ̀rẹ̀ Rìpàkù kẹ̀rẹ̀ máa yí àwọn tó tó ìwà. Ọlọ́run láàárọ̀ jẹ́ kí orúkọ rẹ kó di ẹ̀rí. Jẹ́ kí májẹ̀mú rẹ kó di ẹ̀rí. Jẹ́ kí ìpè rẹ kó di ẹ̀rí. Nínú ayé àwọn èèyàn yìí, ní orúkọ Jésù, let your covenant turn to a testimony in their life. In the name of Jesus. In Jesus' name. We pray. Amen. It It's a must for you to become a testimony. As a believer, it's a must for you to have. For you to have the question, has God ever helped me before? That means I do not believe such. I do not believe such. He must be what he calls himself. If you call himself a powerful man, he must do it. He called himself a powerful man, then he must do it. Because he's not a man that lies. He said, call upon me. He never said he's not going to answer. He says that we answer. When you look at first Acts chapter 4 and look at it, I want you to look at this scripture. Hallelujah. Remember also today is our testimony day. Oh my God. Okay. And if you want to give your testimony, don't call yet. I will just, when time you text me, I want to give my testimony, and I will just, I will call you, because if I say you should be calling, I will not be able to answer you. Like, but when you text 240-593-2570 that I have a testimony, so I'll just go through that thing and I'll call you. So you can be able to know. You just text, I have a testimony of Moneri. When Peter, so when you look at it, Acts of Apostles chapter 4, and they speak unto the people, the priests and the captains of the temple and the Sadducees came unto them, being great, that they taught the people and preached through Jesus the resurrection from the dead. And they laid the hand on them and put them out in the next day, for it was not evening tide. However, many of them which have heard the word believed. The numbers of them men were about 5,000. And look at it in verse 5. And it came to pass on the morning that the rulers and the leaders and the scribes, the Ananias, the priests, the Caiaphas, and John and Alexandra, as many as were of the kindreds of the priests, were gathered together at Jerusalem. And when they have set themselves in the midst, and they asked, by what power or what name have we done this thing? Hello, they saw a testimony. They know that there is a man that has been standing here. This man is not walking. So àwọn Farisí yẹn wọ́n rí you now see the testimony that man will say is there walks again. They now ask him, in what name did you do that? In whose name did you do that? And then Peter filled with the Holy Ghost and said unto them, you rulers of people and the elders of Israel, he said, if ye this day examine of the good deed done to the impotent man, by what name he made whole. Okay, be known unto you all and to all the people of Israel, that by the name of the Lord Jesus Christ of Nazareth, that ye have crucified, who God raised from the dead, by him done this man stand here before you all. That testimony could not be denied.
ẹ pe orúkọ Jésù bí tó wà sẹ́. Call upon the name of the Lord wherever you are. Ẹ̀rí tí ó gbé ògo ayé mi jáde. Testimony that will show for the glory of the Lord. Ẹ̀rí tí orúkọ rẹ yóò fi di mímọ̀ yìí. The testimony that will make your name to be made. Ẹ̀rí rẹ kó farahàn ayé mi. Let the testimony be made known. Ẹ̀rí ìyanu mi kó farahàn. Let the testimony of this good thing be Ẹ̀rí made known. ògo kó farahàn. Let the testimony of Ẹ̀rí mi mo gbà ògo kó farahàn. testimony that I know. Ògbúrọ̀ tó kú ọdún àgbà ayé rẹ tó I jìyà. will not leave this prayer. I'm sorry. Ògbúrọ̀ tó sunkún mọ́. I must not cry Ẹ again. pe orúkọ Jésù. Olúwa fún mi ní ẹ̀rí ìyanu mi. Orúkọ rẹ kó di ẹ̀rí fún mi. Orúkọ rẹ kó di ẹ̀rí nínú ayé àwọn ọmọ mi. Orúkọ rẹ kó di ẹ̀rí fún mi. Ọ̀rọ̀ rẹ kó di ẹ̀rí fún mi. Àwọn ọlọ́lànà gbàdúrà orúkọ Jésù kàtàkàpàrúṣàtà. Orúkọ rẹ kó di ẹ̀rí fún ayé wa sẹ́. Mèkètò yàrá kó sọ́ńtò yàrá. Orúkọ rẹ kó di ẹ̀rí fún mi. Ní gbogbo ọ̀nà orúkọ rẹ kó di ẹ̀rí fún mi. Ní kàtàkàpà. Orúkọ rẹ kó di ẹ̀rí nínú ayé mi. Somebody pray that prayer. Let the name of Yoruba turn to testimony for you. Turn to testimony in your life. Turn to testimony life in your children. Turn to testimony in the name of Jesus. Kó di ẹ̀rí nínú ayé àwọn èèyàn yẹn. Kí gbogbo ìṣòro kó parẹ́. Let every battle disappear. Let every struggle disappear. Dúà lórúkọ Jésù Kristi. Olúwa wá. Ẹ wá bí orúkọ Call Jésù. upon the name of Jesus. Gbogbo agbára tó ní kò ní di ẹ̀rí. Every power that says it's not going to become a testimony. Gbogbo agbára tó ní kò ní di ẹ̀rí Any yẹn. power that says it's not going to become a testimony. Pé orúkọ náà ò ní pè mí. That the name of the Lord will not save me. Gbogbo agbára tó ní pé orúkọ Ọlọ́run ò ní gbà mí. Power that says the name of the Lord will not save Kò me. ṣe káwọn olóyè kó dìtà mí. They are not the ones to determine that. Olúwa sọ agbára náà di asán. Father, make that power invalid. Gbogbo ẹgbẹ́ tí ń gbógun tì mí. Every power fighting against me. Gbogbo ìṣe òkùnkùn ní ayé mi. Every the act of devil in my Kò life. fẹ́ kí orúkọ Olúwa di ẹ̀rí And fún those mi. who want the name of the Lord to be made Gbogbo known. nǹkan tó yí àdúrà mi dàgbà. Every power turning away my power, my Ètí ò prayer. fẹ́ kí orúkọ Olúwa di That ẹ̀rí. don't want the name of the Lord to be made Bí ẹ known in kó my ṣe life. bèrè ẹ̀rọ kò ní gbà mí. As you have said, supposed to receive Ìgbà it. tó bá ti bèrè nínú ìfẹ́ Ọlọ́run. And when you ask in the name of the Lord, Tó bá ti bèrè nínú ìfẹ́ Ọlọ́run. when you ask in the name of Kò the yẹ Lord, kó tún jìyà mọ́. you must not suffer again. Ọlọ́run kò wá sọ́dọ̀ ẹni tó ń ṣiṣẹ́ ní. They come out to know you that labor. O gbọ́dọ̀ fi dọ́dọ̀ Ọlọ́run kó tún máa You must ṣiṣẹ́. not suffer again and you Àgbọ̀dọ̀ fi dọ́dọ̀ Ọlọ́run ká tún máa must jìyà. not get to God and be suffering Ẹ again. bí orúkọ Jésù Call bí jẹ upon wá. the name of the Lord wherever you Gbogbo are. ilé gbogbo òde. Every problem there outside my Gbogbo life. àdúgbò gbogbo ayé ayé nígbà. Every neighborhood problem. Èyí tí ò fẹ́ kí That orúkọ says Olúwa that we don't need kó di ẹ̀rí lórí ayé mi. make the name of the Ìwọ Lord ogun to be náà. made known. Do that Ẹ problem. pòórá o. Bracket now. Ìwọ ogun náà. That problem. Ẹ tẹríba. Bow down for God Ìwọ now. ogun náà. That problem. Ẹ gbiná sọnù. That's right. Ẹ yà máa ń lànà gbàgbà. Orúkọ Jésù. Gbogbo ogun tí ò fẹ́ kí orúkọ Olúwa kó di ẹ̀rí fún ayé mi. Ìkàdọ́lì àmàkóso nítorí àmàkóso nítorí àmà. Ìkàrí ìmàkóso nítorí gbogbo bẹ́ẹ̀ kẹfà. Ẹ sọ fún Ọlọ́run àwọn ohun tó jọ jẹ́ kí orúkọ Olúwa di ẹ̀rí. Nínú ayé àwọn ọmọ mi gbogbo ilé gbogbo òde lórúkọ Jésù àtàyíká àtàyídá. Gbogbo àwọn olórí ìlú tí ò fẹ́ kí orúkọ Olúwa kó di ẹ̀rí. Gbogbo àṣì ìkàrà àkóso tó yẹ kàrà. Àwọn aláàánú gbàgbàdúrà kó sọ fún Jésù. Ìwọ̀n náà tẹríba. Mẹ́kẹ̀tẹ̀kẹ̀tẹ̀kẹ̀tẹ̀kẹ̀tẹ̀kẹ̀tẹ̀kẹ̀tẹ̀. Lè pẹ̀lú ṣìkẹ̀tẹ̀lẹ́wà. Oyá. Ohun tí ò fẹ́ kí orúkọ Olúwa di ẹ̀rí lórí ayé mi lórí iṣẹ́ mi. Orúkọ Jésù. Ohun tí ò fẹ́ kí orúkọ Olúwa di ẹ̀rí nínú ilé mi. Nígbà tí ò fẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run ṣẹ mọ́ mi lára. Nígbà tí ayé àmọ́ nǹkan tí ò fẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run ṣẹ nínú ayé mi. Ìkẹtẹ̀lẹ́ àmọ́ dúà. Orúkọ Jésù Kristi. Olúwa wá. Ó tí mo sọ rèé. This is what I'm saying. Bí àwọn Pétérù ṣe ní ìtàn yẹn. That as Peter have that story, Mi ì sí ń bẹ̀. I was not there, Ṣùgbọ́n mo gbàgbọ́ pé òótọ́ ni. but I believe it was true. Torí pé ọ̀rọ̀ Ọlọ́run sọ bẹ́ẹ̀. Because the word of God says so. Ṣùgbọ́n kò gbọdọ̀ dúró ń bẹ̀ nìkan. But it must not stay there alone. Ó yẹ kó wá ṣẹlẹ̀ sí mi It must be confirmed in my life. nínú kóhun náà tèmi ló bá bá wá síwájú Olúwa. Whatever I brought before the Lord. Ọlọ́run àwọn Pétérù wọn wo arákùnrin ẹ̀sọ́ ọjọ́ yẹn o. Truly that man was in Ṣùgbọ́n need. títí bàtí mi náà wà mo ké pe Olúwa lórí But bàbá yìí. when I cried upon to the Lord, Ó dẹ̀ gbà mí. He had me. Ohun tí ò jẹ́ kí ìgbàgbọ́ yàn yí ẹ̀ nìyẹn. That is what will make your faith to stand firm. Ohun tí ò jẹ́ kí ìgbàgbọ́ yàn yí ẹ̀ nìyẹn. That is what will make your faith Torí to pé stand Jésù firm. yẹn ti di
mímọ̀. That because that Jesus is made known. Ẹni tí Ọlọ́run bá tún ṣe yẹn náà tó Ọlọ́run bá ṣe yẹn fún ọ. And if God now does that one. Tó bá tún sọ pé o gba Ọlọ́run gbọ́ mọ́. Now say you don't believe God. Èèyàn máa láti máa gbà Olúwa gbà mí lọ́wọ́ ègbé nìyẹn. That means God saved me from the destruction. Gbàtọ́ kó pé yẹn máa gbàdúrà pé Ọlọ́run gbà lọ́wọ́ ègbé nìyẹn. That you have to pray that God should save you. Ìgbà tó bá kí Ọlọ́run tọ́lọ́run dẹ lóhùn. When you pray upon the Lord. Ìwọ ló fún wa bí aláwọ̀ olóṣègùn mọ́. Why do you have to go to an herbalist again? Nítorí pé Ọlọ́run ti ṣe ìyanu. Because God has. Ayọ̀ ni mo fẹ́ o. Ọlọ́run ayọ̀ jáyọ̀ mi. Oya oya ayọ̀ ni mo fẹ́ o bàbá. Ọlọ́run ayọ̀ jáyọ̀ mi. Ayọ̀ ni mo fẹ́ o bàbá. Ọlọ́run ayọ̀ ayọ̀ mi. Oya oya ayọ̀ ni mo fẹ́ bàbá. Ọlọ́run ayọ̀ ayọ̀ mi. Ayọ̀ ni mo fẹ́ o bàbá. Ọlọ́run ayọ̀ ayọ̀ mi. Ayọ̀ ni mo fẹ́ o bàbá. Ọlọ́run ayọ̀ ayọ̀ mi. Ayọ̀ ni a fẹ́ o bàbá. Ọlọ́run ayọ̀ ayọ̀ mi. Káyì máa ṣe é tó yà wọ́n. Oya oya o. Ayọ̀ ni mo fẹ́ o bàbá. Ọlọ́run ayọ̀ ayọ̀ mi. Ayọ̀ ni mo fẹ́ o bàbá. Ọlọ́run ayọ̀ ayọ̀ mi. Oya oya o. Ayọ̀ ni mo fẹ́ o bàbá. Ọlọ́run ayọ̀ ayọ̀ mi. Ayọ̀ mi yóò kọ́lá kan. Ayọ̀ mi yóò kọ́lá kan. Ọ̀gá ògo ti dá mi láre. Ayọ̀ mi yóò kọ́lá kan. Oríire rẹ̀ ti dé. Ayọ̀ mi yóò kọ́lá kan. Ayọ̀ mi yóò kọ́lá kan. Ọ̀gá ògo ti dá mi láre. Lórí ọ̀nà lórí iṣẹ́. Ayọ̀ mi yóò kọ́lá kan. Jẹ́ ká ayọ̀ mi kó kọ́lá kan. Jẹ́ ká ayọ̀ mi kó kọ́lá kan. Ọ̀gá ògo ti dá mi láre. Lórí ẹ̀mí lórí iṣẹ́. Ayọ̀ mi kó kọ́lá kan. Oríire rẹ̀ ti dé. Ayọ̀ mi yóò kọ́lá kan. Lórí iṣẹ́.
someone that we are singing. I see you when you are sitting down. I can see you sitting down like on a cream color shade. Could that be white? Should that be cream color? Not like white. This is the voice I heard. What people want to throw at you, don't catch him in Jesus' name. What enemy want to throw at you, what enemy want to throw against your life, will not catch you. What enemy want to throw against your head, will not catch you. May the same of God be upon you. May the same of God be upon you. May God's protection be upon you. May the protection of Jesus be upon you. May the protection of Jesus be upon you. May the protection of Jesus be upon you. The hands of the enemy will not be upon you. The hands of the enemy will not be upon you. God's grace. Call upon the name of God. Everything that doesn't want me to have testimony. Everything that doesn't want me to have testimony. Someone who is looking for joy. What did he want to say? Someone looking for let my life become a testimony. So I'm going to die for Joseph. You think that if they have made him in prison, he would have hidden himself. If they see him in that position, I will not say I'm he already become an Egyptian. That is how we will go to that you say you have said that and you are still here. Let my life become a testimony. Let my life become a testimony. Let me be able to say so. Let me be able to testify. Let me be able to testify. Be a testimony. My life become a testimony. Let my prayer be answered. Share me now, logo. Share me logo. Share me logo. Share your mi logo. Share your mama mi logo. Oya fún mi sọ bàbá. Àkókò ìyanu mi tó. Fún mi sọ bàbá. Àkókò àṣeyọrí mi tó. Fún mi sọ bàbá. Àkóṣekú ìṣeré mi tó. Àwọn àlànà gbàdúrà. Sọ fún bí àkókò ìṣẹ́gun mi tó. Oya fún mi lẹ́rìí. 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 Fáwọn èèyàn ní ẹ̀rí wa. Ṣé wọ́n lógo bàbá? Ṣé wọ́n lógo bàbá? Ṣé wọ́n lógo bàbá? Ìka bàbá. Ìka bàbá. Lórúkọ dúà lórúkọ Jésù Kristi Olúwa wa. Mo gbàdúrà fún ọ. I pray for you. Gbogbo ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ tí a yóò fojú rí tẹ̀yìn fojú rí. Every shackles that cannot be seen. Tètè ayé fi dì ọ́. That you have been detained with. Mo lọ tẹ arákùnrin kan wá ní ọkàn ní àbótí àwọn tí lọ sọ síbi tí wọ́n lọ gbogbo ẹ̀. Wọ́n wo wọn ní kò sí nǹkan tó ṣe o. Wọ́n ti láì wọ́n ṣe àwọn gbogbo ẹ̀. Wọ́n ní kò sí nǹkan tó ṣe mẹ́díkùlì kò sí nǹkan tó ṣe. Ṣùgbọ́n òun náà mọ̀ pé nǹkan ń ṣe òun. I could remember someone who was diagnosed and doctor said nothing is in his body. Mo ti rẹ̀ tó ń sọ̀rọ̀ rí tẹ́ pé ó ní kí ló ń sọ ó ní nǹkan ń ṣe mí. He said something is wrong with me. Arábìnrin kan gbà mí tó bá wò má ìmọ̀ kan pé kí lè wé àjọ ó dà pásítọ̀ nǹkan ń ṣe òun. Pastor, something is wrong with me. Àpò náà èmi tẹ̀lé gbà bí ẹ gbàdá sí mẹ́díkù gbà. Ó ní nǹkan ó máa pé kàn ń ṣe òun. I know something is wrong. Lórúkọ Jésù gbogbo ohun tó ń ṣe ọ́ lónìí gbogbo ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ tí a tó fò tí a yóò tí ò ṣe fojú ní tó dè ọ́. Every time of the enemy in your life. O ti mọ kọ́ nígbà tí wọ́n náà àdúrà nìyẹn. That is first thing I saw. Ohun ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ tí ayé fi dè ọ́. Every shame you have been used to. Ìtí yóò fi fojú rí. That cannot be seen. Ọ̀run kò já láti ṣiṣẹ́ lọ. Ọ̀run kò já láti ṣiṣẹ́ lọ. Ọ̀run kò bẹ̀ sí já lọ́wọ́. Ọ̀run kò bẹ̀ sí já lọ́wọ́. Ọ̀run kò bẹ̀ sí já lọ́wọ́.
Ọlọ́run kò bẹ̀ sí jà lọ́wọ́. Ọlọ́run kò bẹ̀ sí jà lọ́wọ́. Ọlọ́run kò bẹ̀ sí jà lọ́wọ́. Ọlọ́run kò bẹ̀ sí jà lọ́wọ́. Ọlọ́run kò bẹ̀ sí jà lọ́wọ́. Ní orúkọ Jésù kọ́ Ọlọ́run kò bẹ̀ sí jà. Ní orúkọ Jésù kọ́ Ọlọ́run kò bẹ̀ sí jà. Gbogbo ìyà adìẹ lára kọ́ Ọlọ́run kò bẹ̀ sí jà. Gbogbo ìyà every feather of adìẹ lára rẹ kọ́ Ọlọ́run kò bẹ̀ sí jà. Lórúkọ Jésù ìkà má gbogbo ìyà adìẹ the feather of the kàtíkè rabaku sokoto yàrá liprondo ṣìkẹ tẹlẹmọ kàmá ní orúkọ kọ́ Ọlọ́run kò bẹ̀ sí jà lára rẹ. Gbogbo ojú ẹ̀ kó wà lára rẹ tó wà bẹ́ẹ̀ ní orúkọ Jésù kọ́ Ọlọ́run kò bẹ̀ sí gbogbo wa. Gbogbo ẹ̀ tó wọnú àdúrà ẹ̀ gba ìsinmi ẹ̀ gba ìtúsílẹ̀. Receive your liberty. Receive your liberty. I decree by the mandate of heaven. Mo sọ nípa agbára Ọlọ́run. Mo sọ nípa agbára Ọlọ́run tó pàṣẹ fún mi. Mi káàdì àmọ́ kó kàyé àmọ́ kó sàyà. Nínú agbára rẹ̀ mo ti sọ ẹ̀ tó ní kí n sọ bẹ́ẹ̀ ni. Mi wí lórúkọ mi mo sọ àṣẹ tó pa fún mi mo pè lédè. Ní orúkọ Jésù ẹ gba ìtúsílẹ̀. Lórúkọ Jésù ẹ gba ìtúsílẹ̀. Ìtúsílẹ̀ yìí kò di mímọ́. Kò di mímọ́. Kò di mímọ́. Òkùnkùn oníjà olólè má. 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 Iṣẹ́ òkùnkùn bàjẹ́. Mo ní káwọn kò ṣe yín lógo. Bóyá ìlérí kò ṣe máa yín lára. Ìlérí kò ṣe máa yín lára. Ìlérí ọ̀rọ̀ rẹ̀ kò ṣe máa yín lára. Bẹ́ẹ̀ ló sì rí. Láàánú orúkọ Jésù Kristi. Olúwa wa àmín àmín lórúkọ Jésù kẹ́ tó pè ló tẹ fẹ́. Before you ask for whatever you have, that's why I say you want to text quickly. You want to buy here. If you have a testimony, remember it's not a prayer point, it's a testimony. So hallelujah. What to near you have a testimony. This first Friday Saturday, every first week of the month we give that, so you can start from Monday. You don't have to. So, but if Tobani, you can just text 240-593 that I have a testimony. And Tobani, I think somebody have text already. Let me look at it. So I will just say you should call, and okay, that person can call now and to the okay, I just text. I have a testimony, so I'll call you. So if I can text 240-593-2570. So I'll call you. You mean my pay. So I call you, so I can be able to pick up your phone. She was up near me. So new phone line, I just was up. In my pay, I will call you. I will call you. My pay, so it can be in order. If I text, I have a testimony. I'll look at it and I'll call you. Okay, let me call this person because I'm not calling the text. So, but make sure you are with the phone. Hallelujah. Hello, sir. Hello. Yeah, sir. Eka, sir. Yeah, yes, sir. Okay. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ìmọ̀ tá ò ṣẹlẹ̀ lórí àwọn ọ̀rẹ́kọ̀rẹ́ ò ṣẹlẹ̀ lórí ìlú tí mo wà yìí. Mo dúpẹ́ mi ò ràn àní ìlànà. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ̀rí mi lílé àpò Olúwa dáṣú lórí mi tí ó ṣe sí ìwé lọ́wọ́ mi níbí báyìí. Ọlọ́pàá máa ń gbé àwọn tí ó bá níbi ìbọn Ọlọ́run ṣaláàbò lórí. Mo dúpẹ́ pé nǹkan tí mo ń bè lọ́wọ́ Ọlọ́run kò tí ì tẹ̀ náà. Mo ṣì ń gbàdúrà gbogbo nígbàgbọ́ pé lágbára Ọlọ́run máa fi lè lọ ẹ̀rí mi ni pé Ọlọ́run ṣaláàbò lórí mi gbogbo ọ̀nà. Hallelujah. Ọlọ́run á gbọ́dọ̀ fún ayé wọn fún tó ṣe. Jésù Olúwa gbà ọpẹ́. Olúwa gbà yín. Wọ́n dúpẹ́ ààbò. Jésù gbà ọpẹ́. Olúwa gbà yín. Ọlọ́run gbà ọpẹ́. Mo bá kó wá sọ ẹ̀rí yìí kó sọ di mímọ̀ kó sọ di pípé nínú ayé arákùnrin yìí. Wọ́n lóṣù kúkú tó yẹ kó tó ṣe fún àwọn. Jésù sọ di mímọ̀. Ọ̀nà àbáyọ kó là. Ọ̀nà àbáyọ kó là. Ọ̀nà àbáyọ kó là. Ọ̀nà àbáyọ kó là. Ọ̀nà ìṣẹ́gun yẹ kó là. Ọ̀nà ìṣeré yẹ kó là. Ó yẹ lọ rí ìyanu. Ẹ lọ pàdé olóore. Ẹ nílò olóore. Ẹ nílò olóore. Ẹ nílò olóore. Ẹ lọ pàdé olóore. Ẹ lọ pàdé olóore. Ẹ
pàdé olóore. Mo pa yín láṣẹ lórúkọ Jésù, ẹ lọ pàdé olóore. Ní orúkọ Jésù, ẹ lọ pàdé olóore. Ní orúkọ Jésù, ẹ lọ rìn kórè. Ẹ lọ pàdé aláàánú tí ó ràn yín lọ́wọ́. Bẹ́ẹ̀ la sì rí láì lórúkọ Jésù. Ayé yóò gbúdọ̀ kọ̀rọ̀ tí mo sọ yìí. Ẹ lọ pàdé olóore. Àṣẹ Ọlọ́run ní ẹ lọ pàdé olóore. Bẹ́ẹ̀ ni ó sì rí láì lórúkọ Jésù Kristi. Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù. You are blessed, sir. God bless you. Amen, sir. Thank you very much, sir. Okay, I'll call. Okay, somebody. Okay, let me call this person. Okay, I'll call you. Don't worry. I'll just text that you have a testimony, and I will just call you. Let me look at it. Somebody call already. Okay. 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 Let me see. Okay, let me call. Just text if you have a testimony. Just and one or two don't go ebe. She bad do a call for me near me. Mo fẹ́ rí. Ẹ káàárọ̀ ma. Yes, sir. Only testimony, sir. Yes, ma. Yes, ma. Last week Thursday. Yes, ma. Bí mo ṣe lọ síbi iṣẹ́ máa ń lọ síbi iṣẹ́ lálẹ́. So bí mo ṣe bọ́ síta ní ilé ìgbìmọ̀ mọ́tò mi kò fẹ́ ra drive bọ̀ lídìí kan padà dúró. Hey, wait. Mo dẹ̀ mọ́ mọ́tò yẹn dára because tí bàbá ti wá di lídìí ẹ̀ bàbá ti òbí ni tó máa ń drive. Mo bá dúró ló bá ní àwọn. Òun kò ní kó òun sọ fún mi ní next time tí bá ń lọ síbi iṣẹ́ lórí around 10:15, 10:30 ni mo máa kúrò lé lálẹ́. Òun kí máa very careful kí máa wo surroundings ní alẹ́ ẹjọ́ Monday. Bóun ṣe jíjẹ́ tó ń pààkì báyìí, òun náà ló ní òun tí tọ́ sílẹ̀ ní inú mọ́tò. Ni òun wá rí àwọn teenagers bíi mẹ́rin wọ́n wọ skimmer wọ́n bu black wọ́n mú jáde láti àgbègbè tí wọ́n bọ́ sí tìlé wa. Wọ́n ṣe bọ́ sí kàdá wọ́n ṣàwọn gbogbo mọ́tò kan. You can tell pé wọ́n wá specific car or brand. Ìgbà tó ní mọ́tò mi wọ́n struggle pẹ̀lú mọ́tò yẹn so many times wọ́n fi for a couple of minutes. Ó ṣe òun gbọ̀n nínú mọ́tò kúrò náà wọ́n ti máa sí sáìdì tó ń pààkì sí. Ó nígbà tó kúrò nídìí mọ́tò mi wọ́n á lọ sí mọ́tò mi. So obviously àwa mẹ́ta la máa ń pààkì the same time sí street wide. Ó ní the next car tí wọ́n rí wọ́n ti struggle pẹ̀lú ẹ̀ wọ́n 2 minutes. Wọ́n ṣe drive off pẹ̀lú mọ́tò yẹn nìyẹn. Ó lóun wá pé 911. Ó ní ìwọ ìlú bá àwọn òun orúkọ mi òun wọ́n nọ́mbà mi fún ṣàdúgbò lọ́wọ́ ẹ̀mú ló ṣe mo ní mo really appreciate it. Òun fẹ́ dúpẹ́ fún náà because that Monday yẹn 10 tó ní around 10 yẹn ló jẹ́ kí jáde. But for one thing or the other, mo ṣàkóso procrastinate nínú ilé, mo gbé jọ́ọ̀gì omi, mo fẹ́ gbé mi lọ sí iṣẹ́, mo tún bomi sí, mo tún ti fẹ́ jáde, mo tún mọ̀ pé you know what, jẹ́ kí lọ fi ice sí, á lè keep it cool all night. Mo ṣàkóso procrastinate for no reason. That's why I'm kúrò lé bí a fi 10:40 mo ní ìwọ lọ, mo tètè pẹ́ already. Mo bá lọ, ó ní òun try láti dúró bọ̀ òun ò rí ni wọ́n pé bí a mọ̀ ọ́. Mo ṣàfihàn dúpẹ́ fọlọ́run mo fẹ́ kí bá mi dúpẹ́ fọlọ́run fún àbò ẹ̀ tún jẹ́ kí wù yẹn fún mi já because tí bá tẹ̀ wọ́n ní mọ́tò tó bá ní bring your car kí ni màmá báwọn yẹn rojọ́ má ti dé ju mọ́tò fún wọn ní bọ̀t àbò ọlọ́run dájú ó dá àbò ẹ̀bùn mi kò jẹ́ kí ní wàhálà nígbà tó dúpẹ́ fọlọ́run. Hallelujah. Ọlọ́run agbọ̀gá Jésù mọ̀ṣẹ́un fún ìpamọ́ fún ààbò agbẹ́ fún ọlọ́run tó darí ìránṣẹ́ rẹ̀ tí òjò ń ṣèrìn ẹnìmọ̀ Ísírẹ́lì Olúwa gbọpẹ́ oní ó pa wá mímọ́ ní àyà pípé oní ọkàn ẹni tó sinmi lé ìwọ Ọlọ́run torí pé ìránṣẹ́ rẹ̀ gbẹ́kẹ̀lé ọ agbẹ́ fún ìpamọ́ yìí Jésù gba ọpẹ́ yìí wọ́n ti dá ògo ìpadà fún ìwọ Jésù Olúwa gba ọpẹ́ yìí Olúwa gba ọpẹ́ ààbò yìí wọ́n dúpẹ́ o pé o ṣé o pé wọ́n ló ṣe tó ò jẹ́ kán ṣèrìn tó ò jẹ́ kán ṣàrífẹsẹ̀ sí ẹni máa Ísírẹ́lì Olúwa gba ọpẹ́ yìí ààbò rẹ kó tẹ̀síwájú ọwọ́ agbára rẹ kó yí wọn ká gbogbo ogun ẹ̀kọ́ Ọlọ́run kó ṣe pátápátá ogun yìí ò ní gbérí mọ́ ibi tó ọ̀tá bá sápamọ́ sí Ọlọ́run kó dojú tì wọ́n àṣírí kó wọn kó bẹ̀rẹ̀ sí tú àṣírí ọ̀tá ò ní bò ní ayé yìí in the name of Jesus àṣírí ọ̀tá ò ní bò lórí iṣẹ́ ọwọ́ Ọlọ́run kó ka ayé ọwọ́ ogun Ọlọ́run kó ka ayé bẹ́ẹ̀ ni ó sì rí láì lórúkọ Jésù Kristi Olúwa wa àmín lórúkọ Jésù ayọ̀ yóò di láìpẹ́ yìí. God bless you. For those that don't understand, she was just thanking God for protection, that God protect her from the dangers. That's giving thanks to God, and also the man that called earlier on he also is giving thanks to God for the protection of God over
is life. Hallelujah. Okay, somebody. So if you have a testimony, just text, I have a testimony. Okay, let me call this person and I will call you. Okay, you can call 240-593-2570. Let me see. I'll call the number. Okay, I might be no. I'm trying to get that number. Okay. Oluwa, fún mi ní ẹ̀rí mi bàbá. I want us to pray that God give my testimony. Jẹ́ kí ẹ̀rí mi pọ̀ nọdún yìí. Ask the Lord to give your testimony. Oluwa fún mi ní ẹ̀rí mi. Ask the Lord to give testimony. And also if you text on Facebook, let me start. Okay. Ekara, sir. Yes, my Ekara. Yes, sir. Only testimony. Okay. Ọlọ́run fi ọdún kún ọdún firstborn mi. It's 11 years today. Hallelujah. And last Sunday too. God added a year to my marriage. Hallelujah. And Ọlọ́run tún bú pé ẹ̀bẹ̀rẹ̀ bá mi gbàdúrà. Ọlọ́run jẹ́ bá mi ṣẹ́gun àlákàlà. Now I have rest when I sleep. Hallelujah. Father, we thank you. Ọlọ́run máa yìn ọ́ fún tó ṣe nínú ayé abẹ̀rẹ̀ tó fọjọ́ kún ọjọ́ wọn, ọjọ́ ọmọ wọn. Àdúgbò pé o mú ìgbéyàwó tó tẹ̀síwájú. Àdúgbò pé o ṣe ọkùn fún wọn. Àdúgbò fún tó ṣe. Ọlọ́run ti dá gbogbo ògùn padà fún wa. She has returned all the glory back to you. Jésù gba ọpẹ́ yìí. Jésù Olúwa gbà yìí. She has testified about your goodness. Wọ́n ti sọ nípa ẹ̀rí ìwọ Ọlọ́run. Ẹ̀rí yìí kò tẹ̀síwájú. Ẹ̀rí yìí kò tẹ̀síwájú. Ẹ̀rí yìí ò gbọdọ̀ dáwọ́ dúró. Ẹ̀rí yìí kò tẹ̀síwájú. Ní gbogbo ọ̀nà ẹ̀rí yìí kò tẹ̀síwájú. Ogun tọ́lọ́run ṣẹ́yìn kò gbọdọ̀ gbérí mọ́. Ogun tọ́lọ́run ṣẹ́yìn kò gbọdọ̀ gbérí mọ́. Ogun yẹn ò gbọdọ̀ padà wá mọ́. Ní orúkọ Jésù, ogun tọ́lọ́run ṣẹ́yìn kò gbọdọ̀ padà wá mọ́. Àwọn ọmọ yẹn kò dàgbà ní orí. Ní orúkọ Jésù kẹ́ ní àlàáfíà. Àlàáfíà yín kó pọ̀. Kọ́lọ̀ kó daṣọ àṣírí bò yín. Ní orúkọ Jésù, ẹwà Jésù kó bú jáde nínú ayé yín. In the name of Jesus. Ìkàtà yàrá máa bọ́ sódò yá. Rìpàtú tẹ̀kẹ́lẹ́bà. Kọ́lọ̀ kó ṣe yín ní ògo ńlá. Kọ́lọ̀ kó fi oore fún yín. Bẹ́ẹ̀ ni ó sì rí láì lórúkọ Jésù Kristi. Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù. Ẹ sọ pé aṣọ ìyá mi sọnù. Bẹ́ẹ̀ ni ó sì lórúkọ Jésù. Hallelujah. You are blessed, ma. Yes, ma. Let me see. Quickly, if you can we can do this quickly to give your thanks to God. Let me see. Let me look at what's up. Ẹ kú orúkọ Jésù. Olúwa fún mi ní ẹ̀rí. Don't stop to say that. Don't stop to say that. Oluwa fún mi ní ẹ̀rí mi. Then I'm calling you now. Let me see. Okay. Hello. Just make sure you're with the phone. Oluwa fún mi ní ẹ̀rí mi. Oluwa fún mi ní ẹ̀rí. Hello. Ẹ káàárọ̀ ma. Yes ma. Mo ní ẹ̀rí sá. Yes ma. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore tí Ọlọ́run ṣe fún mi tó jẹ́ kí n ní ọjọ́ ayọ̀ lónìí. Oṣù yìí ni oṣù mi. Okay. Mo dẹ̀ tún fẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore tí Ọlọ́run ṣe tó jẹ́ kí àwọn ọmọ mi kó ṣe àwọn mẹ́tẹ̀ẹ̀ta ṣe bẹ́ẹ̀dì wọn lọ́jọ́ kan náà ní oṣù February, March, April àti tèmi náà wá tẹ̀lé ní oṣù yìí. So Olúwa tó dẹ̀ mi wá sí tó pa wá mú tó yẹ ká bá gbogbo kòrónà yìí lọ Ọlọ́run ṣeun. Mo dẹ̀ tún dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó jẹ́ kí ní ọjọ́ ayọ̀ lórí àwọn ọmọ mi. Ọjọ́ ayọ̀ náà Olúwa yóò mú ṣe. Àmín Jésù. Ẹ ṣé sá. Ọlọ́run á gbé ọ̀gá fún ohun tó ṣe inú ayé wọn. Wọ́n dá gbogbo padà fún ìwọ Jésù. Ẹni máa Ísírẹ́lì gba ọpẹ́ yìí. Olúwa gbà yìí. Wọ́n gbọ́ fún ẹ̀rí tó fún wọn yìí. Èyí tó pa wọn mọ́ tó pamọ́ tó fún wọn ní ọjọ́ ayọ̀. Ọjọ́ ayọ̀ yìí lórúkọ Jésù kó tẹ̀síwájú. Ọjọ́ ayọ̀ yìí kó pọ̀ sí fún yín. Inú yín kó dùn. Inú yín kó dùn. Inú yín kó dùn. Inú yín kó dùn. Ọkàn yín kó balẹ̀. Mo gbàdúrà fún yín kọ́kọ́rọ́ tó ṣí ibi ńlá kọ́lọ́run kó fi lé yín lọ́wọ́. Ẹ sọ pé mo gbà á. Kọ́kọ́rọ́ tó ṣí ibi ńlá lórúkọ Jésù ní kọ́lọ́run kó fi fún yín. Kọ́kọ́rọ́ tó ṣí ibi gíga ní orúkọ Jésù ní kí Ọlọ́run kó fi fún yín. Ayé yín kó gbà ó. Ilé yín kó gbà ó. Ẹ lórí ọ̀fẹ́ gbà. Ìpè kó jẹ́ ìpè ayọ̀sẹ́. Ìpè kó jẹ́ ìpè ìbùkún. Bẹ́ẹ̀ ni ó sì rí.
láì lórúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 lórúkọ Jésù. Hallelujah. God bless you. Okay, let me see. Let me look at it. Okay, I have a testimony. Okay, let me call this person. Hello. Hallelujah. Ẹ kú orúkọ Jésù. Ọlọ́run fún mi ní ẹ̀rí mi náà. Lórí tí mo ń gbàdúrà fún mi ní ẹ̀rí. Hello ma. Yes sir, ẹ káàsán sir. Yes ma. Mo fẹ́ dúpẹ́ lórí ọmọ mi ní bí ọjọ́ Tuesday mo wà ní kitchen pẹ̀lú ẹ̀ mo fabọ́. So ó jókòó sí gbogbo jókòó sí bí gbẹ̀míjẹ mi dẹ̀ wú bẹ̀mí tẹ́ mọ́. Mi mọ̀ bóyá kan gbé iyọ̀ síbẹ̀. Mi mọ̀ pé bóyá gbé iyọ̀ síbẹ̀. So bí ọmọ mi ṣe dayọ̀ sẹ́nu yẹn bá ọmọ 2 years and a half. Ló bá dayọ̀ sẹ́nu ló wá shock. Mo kò wá lè breathe dáadáa. Mo ṣáà bẹ̀rẹ̀ sí kí pé Jésù ẹ̀gbọ́n ti bà mí. Mo bẹ̀rẹ̀ sí rán mi sílẹ̀ nípa mo kọ́ ọ̀pọ̀lọpọ̀ fún pé nǹkan tó pọ̀ nǹkan tó wù sẹ́nu. Mo ṣáà dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé kọ̀ọ̀kan ìṣọ́mọ mi. Mo dúpẹ́ fọ́lọ́run. Hallelujah. 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 Ọlọ́run agbẹ́ ọ̀gá fún ààbò yìí, adúgbò fún ìpamọ́ yìí o. Tó ìjẹ́ kan sunkún lé yìí, alẹ́kùn òdì kò fún Sátánì ní ayọ̀ yẹn. Jésù Olúwa gbọpẹ́, Olúwa gbà yẹn. Adúgbò lórí ọmọ náà, adúgbò fún ohun tó ń ṣe, ẹni máa ń Ísírẹ́lì gba ọpẹ́. Adúgbò ba ìmọ̀ kùkù jẹ́, ó sọ̀rọ̀ òkùnkùn fún ẹni máa ń Ísírẹ́lì. Olúwa gba ọpẹ́, Olúwa gbà yìí, Olúwa gbọpẹ́ yìí, Olúwa gbà yìí. Oore kó pọ̀ ní ayé yìí, oore ọ̀fẹ́ yìí kó di mímọ̀ fún yìí. Ojú òní tì yín, ojú òní tì yín, gbogbo ojú òní tì yín. Ọlọ́run kó yí yín ká, ẹ wọ Ọlọ́run kó yí yín ká, ẹ wọ Ọlọ́run kó yí yín ká. Gbogbo tó ń ṣe wà ní ayé yín, Ọlọ́run kó bẹ̀ sí fàtú. Mo ṣe ń gbàdúrà fún yín àǹtí ẹ kò máa fọ ọkùnrin ẹ máa fọ ọkùnrin yín yẹn. Mo ṣe ń gbàdúrà fún yín lórúkọ Jésù. Gbogbo tó ń ṣe ti Ọlọ́run ayé kọ́ Ọlọ́run kó fàtú. Àbí lórúkọ Jésù. Kó fàtú. Jésù kó fàtú. Jésù kó fàtú. Jésù kó fàtú. Jésù kó fàtú. Lórúkọ Jésù Ọlọ́run kó fún yín ní ẹwà rẹ̀. Let God beautify your life in the name of Jesus. Gbogbo tó ń ṣe Ọlọ́run kọ́ Ọlọ́run kó fàtú. Bẹ́ẹ̀ ni ó sì rí láì lórúkọ Jésù Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù. God bless you. God bless you. God bless you. Ẹ sọ fún Jésù lọ́wọ́lọ́wọ́. Olúwa fún mi ní ẹ̀rí mi. Ọlọ́run mo fẹ́ ẹ̀rí ńlá. Mo fẹ́ ẹ̀rí fún ayé mi sẹ́. Lórí ìbéèrè mi gbogbo. Lórí ìbéèrè mi gbogbo. Olúwa fún mi ní ẹ̀rí. Bẹ́ẹ̀ ni ó sì rí. Láì lórúkọ Jésù Olúwa wa. I don't know how I've called these people. Let me see. Okay, like asking. I'm looking at it. Okay, I'm calling them now. Ẹ gbàdúrà sọ fún ọkọ fún ilé ẹ̀rí yẹn o. Èmi mo tẹ̀ náà àdúrà fún. I don't know what you are praying for. Ẹ sọ fún ọkọ di ẹ̀rí. Let it become a testimony. Olúwa jẹ́ kó di ẹ̀rí fún mi. Let it become a testimony. Hello. Hello, Daddy. Ẹ káàárọ̀ sà. Ẹ káàárọ̀. Mo ní ẹ̀rí mi sà o. This man, I'm going to. Láti 2017 years, mo ti tẹ̀lé nínú mo ti ń gbèrò fún one particular ẹ̀rí. So lórí àwọn ọ̀rọ̀ àti ẹ̀rí náà. So nípa ìwé mi àti ìwé àti àwọn ọmọ ìṣá. So ó tó stage kan ó dàbí pé ọ̀rọ̀ ìyẹn sí ìbò jẹ́ pé mi ò tiẹ̀ mọ nǹkan tí mo fẹ́ ṣe náà but I keep praying. But ìgbà tó di 2019 gbogbo tá a ti ń ṣe tẹ́lẹ̀ àṣepé ìyẹn kò tiẹ̀ ń bá wa rẹ̀. So later wọ́n ṣáà introduce mi sẹ́nu mi but nǹkan yẹn tó wá rí the same thing. So ìgbà tó stage kan wọ́n láti sọ fún mi pé ọlọ́run ti ẹ̀gbẹ́ ti tọ̀dọ̀ mi tì kó bá mi ṣe tọmọ mi bọ̀ ọlọ́run láìpẹ́ láì jìnnà ọlọ́run dẹ̀ wá ṣe wọ́n pè wá pé at the end of the day ṣáà to cut the long story short wọ́n fún ọmọ yẹn ní visa Canada láti lọ kàwé so bá mi ké hallelujah méje ọmọ tó ti tẹ̀mí náà máa ṣe but at least inú mi dùn lórí pé nígbà máa ń gbọ́ orí pé mo sọ fún pé Olúwa jọ àní mo tẹ̀ fẹ́ pọ̀ fún Olúwa gbàdúrà mo tẹ̀ ṣe kọ́ ní gbogbo ìṣó tẹ̀ bẹ̀rẹ̀ wọn mo tẹ̀ ṣe mọ̀ orí ní tẹlifíṣàn yẹn ti pọ̀ láì ó ti pọ̀ gan pé ṣé Olúwa ọ̀gbọ́n mọ́ mi ṣé àgbọ̀n bí wọ́n ṣe ń
ìgbà tèmi ò mọ̀ gbà ní. So mo dúpẹ́ fún Olúwa tó bọ́ọ̀sì tèmi náà ní ẹ̀rí tó tóbi tí mo lè sọ fún ayé pé èmi náà ní ẹ̀rí. So bá ní kí hallelujah méje. Hallelujah, 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 hallelujah. So ẹni pé ẹ ń gbé nǹkan lọ́wọ́ Ọlọ́run. So at one point ẹ wá yí àdúrà yẹn padà ẹ wá sọ pé kókó yanjú ilé iná lókè. Ṣùgbọ́n èyí náà ṣe ń fẹ́ ti ti yín àbí? Mo fẹ́ náà ní ẹ̀ẹ̀mejì. Mo ṣàwọ̀ fún Olúwa máa ṣe ṣá. Thank you, my daddy. Ìlú ayọ̀ kó dúnú ayé yín o. Gbọ̀ngàn mò ń wò yìí lórúkọ Jésù, ìlú ayọ̀ kó dúnú ayé yín. Ọlọ́run kan arábìnrin béèrè kò ṣeun tì ní ọ. Agbára rẹ̀ ká gbogbo ẹ̀ lórúkọ Jésù. Ó yẹ ẹ̀yin áńgẹ́lì Ọlọ́run ẹ lọ dìde lórí ọ̀rọ̀ yẹn. Ẹ lọ parí ọ̀rọ̀ yẹn o. Ọ̀nà àbáyọ yẹn kó là. Ó yẹ lọ gbẹ̀rí yẹn. Ọlọ́run wọ́n dúpẹ́ fún ohun tó ti ṣe pé ó ṣe léyìí. Wọ́n mú ọpẹ́ wá, ó yẹ ká tó gba ẹ̀mí ràn. Ó yẹ gba ẹ̀mí lọ. Ẹ gba ìyanu mi lọ. Láìpẹ́ láì jìnnà kẹ́ padà wá. Ẹ wá fi ẹ̀rí níwájú gbogbo ènìyàn. Lórúkọ Jésù ọ̀rọ̀ yìí kó di ẹ̀rí fún yín. Ọ̀rọ̀ ní orúkọ Olúwa yóò di ẹ̀rí. Bí Olúwa ti ń bẹ, bí ẹ̀mí ẹ ti wà, àkọọ́lẹ̀ ni ọ̀rọ̀ yìí yóò di ẹ̀rí. Yóò sì di ẹ̀rí. Bẹ́ẹ̀ yóò sì rí. Láì lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Àmín. Àmín lórúkọ Jésù. God bless you, man. God bless you, man. God bless you. Yes, man. I think I saw Open Kabi. Let me see. Okay, that can be. Okay, let me see that. Okay, let me test. Okay. And for them that don't understand, they just is thanking God concerning his son or that. Just thanking God for God has blessed, opened doors for the child. That's why she's giving thanks to God. Hallelujah. Oh, let me sort of. Okay. Okay. Let me look at it now. Come on. Let me see. Okay. Okay, the first one. Okay. Okay, first. Echo the last one. Okay. That will be the last one. Okay. Ẹ porúkọ Jésù. Ọlọ́run fún mi ní ẹ̀rí ńlá. Fún mi ní ẹ̀rí ti tèmi. Olúwa fún mi ní ẹ̀rí tèmi. Nínú ọdún ìjẹ́kẹ̀ ní ẹ̀rí. Lẹ́yìn àdúrà fún mi ní ẹ̀rí. Olúwa fún mi ní ẹ̀rí mi. Ìwé ẹ̀rí mi máa bọ̀. Ìwé ẹ̀rí mi máa bọ̀. Ó yẹ náwó yín jáde kẹ̀bẹ̀ sí gbà. Ó yẹ náwó yín jáde kẹ̀bẹ̀ sí gbà. Ó yà fún mi ní ẹ̀rí tèmi sẹ́. Ọlọ́run fún àwọn èèyàn ní ẹ̀rí. Ṣé ẹ̀mí ohun tẹ́ ń béèrè fún? Ìjẹ́ ẹ̀mí ohun tẹ́ ń béèrè fún? Ẹ pe orúkọ Jésù. Olúwa fún mi ní ẹ̀rí ńlá. Olúwa fún mi ní ẹ̀rí. Ìwé ẹ̀rí mi fara. 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 Ẹ pe orúkọ Jésù. Olúwa fún mi ní ẹ̀rí. Olúwa fún mi ní ẹ̀rí. Olúwa fún mi ní ẹ̀rí. Ìwé ẹ̀rí mi fara. Jẹ́rí ẹ̀rí ńlá. Jẹ́rí ẹ̀rí ìyanu. Jẹ́rí ẹ̀rí ògo. Nínú ayé mi. Ọmọ náà lanu gbàdúrà. Orúkọ Jésù. Ọlọ́run fún àwọn èèyàn ní ẹ̀rí. Ask God for that very thing. Ẹ sọ fún Ọlọ́run fún ohun tẹ́ ẹ béèrè yẹn. Pé kó di ẹ̀rí. Iṣẹ́ yẹn kó di ẹ̀rí o. Ọmọ yẹn kó di ẹ̀rí. Ọkọ yẹn kó di ẹ̀rí. Ìwòsàn yẹn kó di ẹ̀rí. Ìwé ìgbélu yẹn kó di ẹ̀rí. Iṣẹ́ yẹn kó di ẹ̀rí. Gbogbo tẹ́ ẹ ń sọ pé kí Ọlọ́run ṣe yẹn. Ọlọ́run kó bẹ̀ sí sọ di ẹ̀rí fún yín. Let God of heaven turn to testimony for you. Ẹ̀yà ń gẹ́lẹ́ Olúwa lọ parí iṣẹ́ yẹn. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ yẹn kó di ẹ̀rí.
Makatoya na makusoto ya kata. La prendo shiketelebo kapayabo. Li prendo kikele makapayaba. La prendo shiketelebo kodieri. Nínú ayé yìí lónìí kodieri. Onde ensoya kodieri. Onde gbàdúrà fún let God turn into testimony for you. That you have got turn to a testimony in your life. In the name of Jesus, don't deny nobody everything that you are praying for. Oh, go and gbàdúrà fún. Lónìí kọ́lọ́run kó sọ díẹ̀. Bẹ́ẹ̀ ṣe bèrè kọ́lọ́run kó ṣe bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ṣe níwájú Olúwa kọ́lọ́run kó ṣe bẹ́ẹ̀. Let God answer you and answer you speedily. Let God answer you and answer you speedily. Let the angels of God, by the power of the Lord, attend to every request. Let the angels of the Most High God, by the power of God, answer to every request in your life. Answer to every need in your life. Answer to that healing. Answer to that disappointment. In Jesus' name we pray. Amen. I know you know what you were looking for. I hope you know what you are looking for. I want God to make it known in your life. The power of God is already. Is there even to know His divine? Until when it is made known. If Abraham was not able to be then we don't know about that miracle. Sarah did not have that child. We don't know about that power. If you don't have your own, we don't know about that power. Àní ẹ̀pẹ̀ Jésù orúkọ rẹ kó di ẹ̀rí fún mi, iṣẹ́ tí mò ń wá kó di ẹ̀rí, ilé tí mò ń wá kó di ẹ̀rí, ọmọ tí mo fẹ́ bí kó di ẹ̀rí, ọkọ tí mo fẹ́ ní kó di ẹ̀rí, iṣẹ́ tí mo fẹ́ ṣe kó di ẹ̀rí, ìwé ìbéèrè tí mo ń béèrè kó di ẹ̀rí, ní orúkọ Jésù kó di ẹ̀rí. Let it turn to a testimony. Let it happen. Ẹ jẹ́ bí orúkọ Jésù kó di ẹ̀rí fún mi ní gbogbo ọ̀nà. Ó yẹ ọmọ lọ́rùn ẹ̀ lánàá ẹ̀ gbàdúrà. Orúkọ Jésù, orúkọ Jésù, gbogbo àgbà tó di ẹ̀rí lọ́wọ́ ẹ̀ wọlé lọ. Ilé àmọ̀kúta káyàwá, ìkẹ́ntọ́yàwó gbóhùn lórí ẹ̀rí kò báyà. Let it turn to a testimony for you. Ohun tẹ́ ń sọ yẹn ní orúkọ Jésù kò di ẹ̀rí. Ohun tẹ́ bẹ̀rẹ̀ kò di ẹ̀rí. Kò di ẹ̀rí. Àlè màkàrí màsáìdà. Máìlì màkúndà yà màkú sàndé àwọ̀. Máìlì màkúrà màkú sáìdà kúndàlíà. Máìkì jẹ́rì màkú sàngìrì màkú sáìdà. Wáìlì màkúrà màkú bẹ̀rù pẹ̀sìdà. Ní broda kàbírù sìkìtàlíà. Thank you, my daddy. In Jesus' name we pray. Amen. Mo rí pé abọ́. I see a plate. Abọ́ yẹn fẹ́ jẹ́ símbà lábọ́ yẹn. The plate is silver in color. Wọ́n dàbí pé wọ́n fẹ́ máa gba ọrẹ. As if they want to receive offering. Pé wọ́n nà síwájú yàn láti gba ọrẹ. And they stretch out to receive offering. Mi ò sọ pé pásítọ̀ ìfẹ́ gba ọrẹ nìyẹn, owó dé nìyẹn. It's not I'm saying I want to collect offering. Mi ò pé yẹn ni. Know that. Mi ní yẹn lọ́kàn. Ṣùgbọ́n mo rí pé wọ́n gbé abọ́ yẹn wá. When I see that they bring that plate. Silver ó ń dán báyìí. It is silver in color, shining. Wọ́n á nà síwájú. And it's being stretched out. Wọ́n fẹ́ kó sọ ohun tó fẹ́ kó ju ẹ̀bẹ̀ síbẹ̀. To tell God whatever you want. Wọ́n fẹ́ kó ju ẹ̀bẹ̀ síbẹ̀. Just put that in your pocket. Bẹ́ẹ̀ wọ́n gbé síwájú àwọn ẹ̀bẹ̀ kó máa fi síbẹ̀. It is being placed before you to put whatever you want inside it. Wọ́n fẹ́ kó sọ ẹ̀bẹ̀ síbẹ̀. I now want to take your plea before you. Ọlọ́run ẹ̀bẹ̀ mi rẹ̀ gbà. This is my plea, God, take it. Iṣẹ́ ni mò ń wá ẹgbà lọ́wọ́. It is job I'm looking for, get it. Ọmọ mi fẹ́ bí ẹgbà. It is child I'm looking for, get it. Káwá wo bí Ọlọ́run ní sọ di mímọ́. Now let's see if God will not make it known. Ó dáa kó sọ di mímọ́. It's a must for you to make it Ìyẹn la known. máa fi mọ̀ pé orúkọ rẹ̀. That is how we are going to know that the name is good. Ìyẹn la máa fi mọ̀ pé agbára rẹ̀. That is how we are going to know that the name is Òwúrọ̀ jẹ́ powerful. ọ̀rọ̀ ẹnu lásán. It is not a mere mouth. No.
Paul sọ pé mi wàá sọ̀rọ̀ lásán. Paul says I'm not just come to talk. Ó ní mo wá fẹ́ wá gbá I come to show God the power of the Lord. Bẹ́ẹ̀ ló yẹ kó rí. That is how it's supposed to be. Ó yá ju ẹ̀bẹ̀ sí. Now tell God your Ọlọ́run plea. ọmọ ni. Lord, discharge. Ẹ̀bẹ̀ mi rè. This is my plea before you. Ọkọ ni. Discharge us back. Ìwé ìpè mi. It is my green card I need. Ọmọ ni. Discharge. Mi gbúdọ̀ sọmọ ni. I don't know. I must not lose Ìwọ my ọlọ́mọ child. méjì yẹn ò gbúdọ̀ sọmọ I must not lose nù. anyone. Ìwọ ọlọ́mọ méjì yẹn ò gbúdọ̀ sọmọ nù. Àpò Jésù kò Protection of God should be gbogbo ẹgbẹ́ sure. gbọmọ lọ́wọ́ ẹ̀kọ́ lọ́rọ̀. Whatever want to say to me, God do Ìwọ ọlọ́mọ méjì yẹn ò gbúdọ̀ May sọmọ you nù. not cry over your Ó children. gbúdọ̀ sọmọ May you not nù. cry over your Ó children. gbúdọ̀ sọmọ May you nù. not cry over Ó your yá children. sọ Can you say bẹ́ẹ̀. that? Sọ Can you say bẹ́ẹ̀. that? Ẹ̀bẹ̀ mi This rè. is my plea. Ẹ̀bẹ̀ mi This is rè. my plea. Ẹ̀bẹ̀ mi This rè. is my plea. Ẹ̀bẹ̀ mi This rè. is my plea. Ẹ̀bẹ̀ mi rè. My plea. Ẹ̀bẹ̀ mi rè. This is my Ó plea. yẹ sọ fún Ọlọ́run. Can you tell Ọlọ́run God? tí mo wá Lord, iṣẹ́ this one I'm bóyá going bẹ̀rẹ̀ sí to jù do. síbẹ̀. Can you tell God? Ẹjú orí Start ẹjú ẹ̀bẹ̀ putting sílẹ̀. all your enquiries before Ìgbàdàmà God. ó sàtìmà Start ó putting tẹ̀lé it kìtà. before Him. Gbogbo tó bí a máa kọ́ kílẹ̀ kẹsìtì kìtà yìí mo sì rìtà yẹ. Ní kàtà ní ma ó ṣàndínlẹ̀ bẹ̀ kó pẹ́rẹ́ ó sì rìtà yẹ. Bẹ̀ẹ̀dì kàdó bẹ̀ ó ṣàdó bá kó tàbí àmà kàbí ó sì rìtà. Wà ilé ma á ṣàndínlẹ̀ mọ̀ kó pílẹ̀ kàtà. Ọlọ́run jẹ́ ohun tó sọ ẹ̀kọ́ rí bẹ́ẹ̀. Ní pòrò bẹ̀ tí kẹ̀lé àdé ká bá ó ṣàlì bẹ̀ ká. Gba ẹ̀bẹ̀ yìí bó ṣe yá. Ọlọ́run sọ gẹ́gẹ́ bí wọ́n ṣe wí. Ní ìwòye oṣù tó ń bọ̀, jẹ́ ó di ẹ̀rí. Oṣù tó ń bọ̀ kẹ́lẹ̀ tó pé, jẹ́ ó di ẹ̀rí. Jẹ́ kí òye di ẹ̀rí ló ayé àwọn èèyàn yìí. Kò ṣe ayé àwọn èèyàn lógo. Kò fún wọn ní ẹni ọpẹ́ bàbá. Bẹ́ẹ̀ ni ó sì rí. Ọlọ́run yóò ṣe rí bẹ́ẹ̀ kan. Bẹ́ẹ̀ ni ó sì rí. Láì lórúkọ Jésù Kristi. Olúwa wa àmín 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 lórúkọ Jésù. Okay. You want me to call you? You can say I'm going to call you. I don't know whether you want me to call you if you have a testimony. Hallelujah. I'm very sure if you like that. Except that person. Okay. Can I call you, sir? Or I should call you. I should be. You want me to call you? Okay, let me see. Okay, let me see. Hallelujah. Hello, ma. Good afternoon, sir. Yes, sir. Yes, ma'am. Yes, sir. Yes, ma'am. I just want to thank God. Mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé Ọlọ́run dánú mi. Ẹ̀mí ti lọ́dọ̀ láàrin. Láti àti ó ti lé ìṣù Ọlọ́run wà pẹ̀lú mi. Okay, sir. Láti àyẹn mo ṣàdúpẹ́ pé Ọlọ́run fi mí lẹ̀ o. Mo fi sílẹ̀ rárá. Hallelujah. Gan ni. Àpà omi àdúrà tẹ̀sí fún mi. Ó ń ṣiṣẹ́ o. Ó ń ṣiṣẹ́ o. That blessed word that is working, really working in my life. Every time that you call me, that you bless the word for me. Because I'm not down. I thank God that because God has revealed it before. I'm not down. You know the situation, you know everything. And mo dúpẹ́ pé tó bá jẹ́ lómi ni, omi ló máa wà ṣùgbọ́n mo dúpẹ́. Kò sí nǹkan tó ní kí n má ṣe gbogbo nǹkan tí mo fẹ́ ṣe. Ọlọ́run dẹ̀ tún gbà fún ọ̀tá lórí ayé mi because wọn ò dúró bí wọ́n ṣe dúró yẹn náà Ọlọ́run náà dẹ̀ dáwọ́ oore ẹ̀ dúró nínú ayé mi. Wọ́n fòkú fọlọ́run gbogbo gbàtà máa ń gbàdúrà náà lẹ máa tún fún mi ní assurance pé Ọlọ́run máa ṣe nǹkan báyìí ṣẹ́ wọ́n máa pààrọ̀ situation yẹn wọ́n máa ṣe bẹ́ẹ̀ kó dẹ̀ rí ọwọ́ ẹ̀rùn mo rí ọwọ́ ẹ̀rùn mo dẹ̀ nígbàgbọ́ pé ohun tó bẹ̀rẹ̀ á parí ẹ̀rọ Ọlọ́run ńlá ni o mo dúpẹ́ o àtàgọ́dọ̀ ọ̀nà òfin ẹ̀rọ mo dúpẹ́ ìpè yóò ní parí sà ẹ̀ ní fi anointing ẹ̀ ní fi pètàn lórúkọ Jésù Ọlọ́run á máa anointing God will increase your anointing in the name of Jesus. Amen. Ọlọ́run agbègbè fún tó ṣe inú ayé wọn Jésù ṣe. I was just sitting down maybe day before yesterday and I was just conversing, looking to the scripture and looking what God has declared with Ọlọ́run sọ. And I look at that word that the word of God is true. That pé ọ̀rọ̀ yìí ó dúró kó máa ṣẹlẹ̀ kẹ́bí Ọlọ́run ṣe sọ. Ọlọ́run sọ pé èmi ni Ọlọ́run gbogbo ẹ̀ rárá. Kò sọ nǹkan tó ṣòro láti ṣe. Ó nípa ìgbà Jésù ni a fi mú wa ní àràdá.
It's not talking about a spiritual healing alone. It talks about also a physically whole in everything. That iná rẹ̀ ó mú ara wa dá wá fún wa ní ìṣẹ́gun ní gbogbo àgọ́ ara. Jésù ti sọ bẹ́ẹ̀ kò yẹ kí wọ́n tún máa nà wọ́n ti nà á. Nínà tán nà yẹn ló ní àwa mú ìlara dá. Báwo lọ̀rọ̀ yìí ṣe wá fẹ́ di mímọ̀? Àgbà tó bá di mímọ̀ nínú ayé arábìnrin yìí tí àìsàn yẹn parẹ́ pátápátá. Ìwọ Jésù tá a nà, ìwọ Jésù tá a ṣá lọ́gbẹ́, ìwọ Jésù tí a jẹ́ ọ sí òwò kí arábìnrin lè di ẹni iyì kó sì di ẹni ìgbàlà. Mo gbàdúrà ìwòsàn yẹn kó di mímọ́. Gbogbo ẹ̀ṣẹ̀ alágbára, gbogbo ẹ̀ṣẹ̀ alágbára, gbogbo ẹ̀ṣẹ̀ alágbára nínú àgọ́ ara yìí kó parẹ́ pátápátá. Gbogbo ẹ̀ṣẹ̀ alágbára ní kàbáwò mọ̀sáìkìtàlẹ̀. Gbogbo ẹ̀ṣẹ̀ alágbára nínú àgọ́ ara yìí kó parẹ́ pátápátá. Ìwọ àìsàn yìí àlejò ní ọ́ bí ìtura àyà yóò pa ọ́ ó sì bẹ̀rù jáde ní orúkọ Jésù. Ẹ jáde kí iná Ọlọ́run kó sì jòrò. Ẹ gba ìwòsàn ẹ̀rí mi kàdórí àmàkó fàlísàtẹ̀ kó di mímọ́. Ẹ̀rí kó di mímọ́ ní orúkọ Jésù. Kẹ́ má gbúrò rẹ̀ mọ́, kẹ́ má sì rí mọ́, kẹ́ má gbúrò rẹ̀ mọ́. Ẹ̀yà ń gé Ọlọ́run ó yẹ lọ ṣe operation yẹn, ẹ lọ pa iṣẹ́ yẹn. Bẹ́ẹ̀ ni ó sì rí kí arábìnrin padà pẹ̀lú ẹ̀rí ńlá. Bẹ́ẹ̀ ni ó sì rí ó láì lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ó yẹ kí aleluya méje. Ẹ̀yin hallelujah. Hallelujah. Thank you, Jesus. Hallelujah. Bẹ́ẹ̀ ni ó sì rí fún yín lórúkọ Jésù. God bless you, man. God bless you. Hallelujah. Mo gbàdúrà fún gbogbo èèyàn lórúkọ Jésù kò rí bẹ́ẹ̀. Gbogbo ẹni tó mú ọmọ gbé ọwọ́ lékun ẹ, àwọn tó máa ń gbé ọmọ gbé ọwọ́ lékun ẹ lórúkọ Jésù ó yẹ gba ọmọ yẹn. Gbogbo ẹni tó wọ ọmọ lórúkọ Jésù ẹ gba ọmọ yẹn. Lórúkọ ogun àgàn yẹn dópin lónìí. Ẹ lọ rí orí ọ̀fẹ́ gbà, ẹ lọ rí àánú Ọlọ́run. Lórúkọ Jésù tá a sọ yìí, lórúkọ Jésù kò dín ní mà. Ọlọ́run á fi ọpẹ́ fún ọ, a ó sì dá gbogbo èyí fún ọ. A sọ pé gbogbo ògo yẹn ìwọ ló ní, bẹ́ẹ̀ ni ó sì rí o. Láì lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Gbogbo èyí pè ní èdè ẹ sọ pé ọ̀nà àbáyọ mi là. Olúwa ọ̀nà àbáyọ ẹ sọ bẹ́ẹ̀. For those that don't understand, your way out now has begun now. The Lord has opened your way out. Ọ̀nà àbáyọ mi là. Ọ̀nà àbáyọ mi là. Bẹ́ẹ̀ ni ó sì rí láì lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Ẹ ká sọ́kà pé àdúrà ìtẹ̀síwájú ní 12:30 by God's grace to on Monday. I know that Jehovah God will do great things in your life in Jesus' name. Kọ́lọ́run kó yọ omi ẹ̀sùn àgbà Ọlọ́run kó wọnú omi ẹ̀ lọ kó mi kó gba ìṣẹ́gun. Bẹ́ẹ̀ ni ó sì rí láì lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, 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 àmín lórúkọ Jésù. Thank you for being here. God bless you. God bless you. God bless you. Ẹ lọ ṣe rere o, ẹ lọ gbàrí o, kẹsì padà pẹ̀lú ẹ̀rí. God bless you. Thank you for being here. Bye bye.